Today we are talking about Saheed Osupa. Àmì Ọlọ́run. I know àmì Ọlọ́run. Not that for anything. Oh. Anytime they invited me to party, all those wasi they used to do. You know, at time it used to be the wasi, their father will minister in the not church, in that place. Okay, so for that I've met him twice. Okay, so that is new party kini ẹ náà ni o, and thank God kò sí nínú àwọn àfáà tí mo ti pàdé ní party tó máa gba nọ́mbà mi. So ìkan nínú wọn tó ti gba nọ́mbà mi rí tí mo dẹ̀ test fúnra mi, I tested that man, kò dẹ̀ fail. Òun náà ni Buhari ọmọ Musa. Clap for Buhari ọmọ Musa. Ó pass ní ọ̀dọ̀ mi. I've met a lot of àfáà too. Like I've met kí lorúkọ àfáà yìí náà. Kí lorúkọ àfáà Kwara yìí, àfáà Ọ̀fà, Imam Ọ̀fà. So because I've had encounter with some àfáà too, when you want to talk about pastor, we have encounter and not ordinary of them. So when you are looking at this platform, just get into your head that this person is not ordinary person, okay? If you may be, you want a ordinary person. I am not ordinary, okay? So I am not ordinary person. And the person in me connected people, you know, that he created people. So he connected me. I've met a lot of great people in my life. And also we are born Fowórádé, I mean, Mobadele Mojibulade, that's orúkọ mi nìyẹn. Orúkọ, that's my royal name. Okay, my royal name is Mojibulade Mobadele. Ó ti ń bẹ̀ Ṣubúládé. So, Adépọ̀ nle tẹ́ bá fẹ́ Adépọ̀ lọ́tún pọ̀ lọ sí, ó ti ń bẹ̀. So, when you're talking of Afa, look at me very well. Ojú mi. Wojú mi dáadáa. Tó bá fẹ́ sọ̀rọ̀ àfáà, mo ti pàdé àwọn àfáà tó ganu ayé. Bẹ́ẹ̀ ni mo sọ. Kọ́lọ́run Ẹlẹ́dàá kó jọ kó wá délẹ̀ fún àfáà yìí, àfáà ńlá yìí, kí lórúkọ wọn. Bàbá yìí tó ń ṣolo tó dolóògbé ńgbà yẹn. Ó kí lórúkọ bàbá yìí o. Sí bàbá tó ń lo voice note wọn káàkiri pé kí wọ́n tó ń sọ pé jẹ́ kó máa para wọn, ṣe kí lórúkọ bàbá tó kú sí wọn voice yìí o. Kí lórúkọ wọn bàbá yìí o, bàbá rẹ̀ yìí o, kí lórúkọ wọn o. So ìgbà tí àwọn èrìkìnà yẹn, Ọlọ́run má jẹ́ àpàdé èrìkìnà láyé wa, Ọlọ́run má sì jẹ́ àpàdé orò. Ìwọ tó bá jóbìnrin àtọkùnrin pàápàá, ó gbàdúrà, Ọlọ́run má jẹ́ àpàdé orò. Àwọn orò inú ayé tó máa ń gbé èèyàn mì, wọ́n gbé ọkùnrin, wọ́n gbé obìnrin, wọ́n gbé ọmọdé, wọ́n gbé àgbà. Àwọn apanijẹ, àwọn ìkòkò inú ayé, Ọlọ́run má jẹ́ pàdé wọn mọ́, má jẹ́ kó mọ̀ mí pàdé wọn. So bá ti pàdé wọn rí nínú ayé tí Ọlọ́run bá kó ẹyọ máa ṣe. Tó bá jẹ́ Christian, sọ pé Ọlọ́run ó ṣe. Tó bá jẹ́ Muslim, sọ pé alhamdulillah, mo kọjá níbi tí nínú omi, Ọlọ́run ò jẹ́ kó mi náà gbé mi lọ. Mo kọjá nínú iná, Ọlọ́run ò jẹ́ kí iná náà kó jó mi. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ni ò kì í ṣèyàn. So we are going to, like me, I love to tell story. So the reason why I want to gbẹnu sí, I want to talk about this Alusuna. Alusuna called me many times. Yeah, he called me. He didn't call me last year. He didn't call me. No, he called me year before, because I remember ibi tó ti pè mí last was Quebec. I was still in Quebec, and I left Quebec now. It's going to be very soon. It's going to be 2 years too. So a year and a half. So he have called me several times, not for anything, okay, but I noticed some things also, okay. So that's why I want to Ganusi today. So subscribe here. Don't destroy this platform. Tó bá fẹ́ kọ́ lọ́run destroy ayé. Tó bá fẹ́ ṣe òfò, ẹ̀yin akas, okay. Ẹ̀yin eléyín kíká, oh God, Bola. Ẹ̀yin tẹ́ máa ń ṣe bí Dracula. Ó ti ẹ̀yin oh God, no, my baby. So don't hack it. But on this platform, we say nothing but the truth. So I know some of them. So the reason why I want to talk, and you know, when these people are talking at times, when they are trying to create content for people to talk about them, I don't so much talk, because some of them, they direct their, you know, they just want them to be shouting on the media. They are giving them something, but at times they are actually saying the truth. They are going through pains. And this guy called Alusuna is a very good guy. You know why I like him? Then
It's because there's a lady that has problem, that has, so this guy was very, very nice to that lady. So, ó nice sí lady yẹn gan. Gbà yẹn ni mo rí tí mo wá pay attention to that to Alisu náà nígbà yẹn. And also there was a time tí wọ́n mú tó ní wọ́n fẹ́ set wọn up. You understand me? So because of that, I want to say something today. And gbogbo tó dẹ̀ narrate sílẹ̀ yẹn náà. And because I've come across some afar that they actually have that iṣẹ́ burúkú. They have those bad things, that spirit to be fighting people, to destroy life. Okay, so that's why today I want to talk about it too. So now, first and foremost, let's pray. Today is mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ Christian lórí platform, mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ bá jẹ́ Mùsùlùmí lórí platform mi. So mo sọ pé ẹ̀yin Mùsùlùmí, mo sọ pé salam alaikum. So ẹ̀yin Christian, you are welcome to this platform. Once again, my name is Bola Folashade. Ọmọọba ni mí. I want to praise God, and I will praise my name, and I will praise my father's name before going now, because ọmọ àlè ló máa nílé bàbá, ló máa nílé ìyá tí ò kí nílé bàbá. But lóríkì ìyá tèmi wọn lóríkì. Orí nǹkan kan tó máa ń pè náà ni pé agbó kaka lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá kí lẹ anybody fẹ́ ṣe. That's oríkì màmá mi ẹyọ kan tí wọ́n sọ fún mi ní ìmọ̀ kọjá bẹ́ẹ̀ lọ, ìjà pé wọ́n jẹ́ Kogi òní ní oríkì. But èmi o Ìkàrẹ́ Àkókò nílé bàbá mi. So ọmọ bá sì ní èmi ni ọmọ Olúkàrẹ́ àlèlà, ọmọ arógun má sá, ọmọ aṣọ̀tẹ̀ márùn, ọmọ tìjẹ́ aláṣejù bọmi gbígbóná, ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀, ọmọ akọ́là àpò òrùkú, abẹniwá jẹun, abẹ̀yìn wá joyè bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlẹ́yìnkùlé àdéwúre, ọmọ wa ni mí o, ọmọ ẹkùn èmi ọmọ Òṣọ́kọ Èkìtì Ṣọ́kọ Àkókò. Abẹniwá jẹun mọ́ ni. We beg people to come and eat our food. We are cooking for them. We beg them to eat. Ìsílẹ̀ also ẹlẹ́yìnkùlé àdéwúre, we pray. If I do my things with prayer, ilé ni mo bá. Ṣé ti yé? Ọkọ̀ yìí gbọ̀rọ̀gbọ̀dọ̀ tí máa ń ta sílẹ̀ lọ́jà ọba. You understand me? It shows when tó máa ń náwó sí lára, owó máa ń show lára wa. We don't package, we don't live a fake life. Bí Ọlọ́run ṣe dá wa la ṣe ń ṣayé. Ilé la bá. Bẹ́ẹ̀ ni mo tún sọ orúkọ mi fún ilé yẹn tí ẹ bá ń ṣògùn, mo bẹ̀ yín o. Ẹni bá forúkọ mi, ẹni bá ṣògùn sí mi, ẹni bá gbórúkọ mi lọ lé babaláwo àbílẹ̀ aláàfáà àbí tó bá lóun ní ẹ̀fún àti èdè kan, àbó òun ní àlùjọ̀nú kan tó máa ń pè tó bá lóun fẹ́ ràn sí èmi àtọmọ mi, ikú òjijì máa wọlé ẹ̀, àrùn máa gbé ẹ pa, àyíkẹ́ ò ní tòrò, gbogbo tó bá ti ṣe lórí orúkọ mi, lórí orúkọ ọmọ mi, ó máa dàlé ẹ lórí, tọmọtọmọ ló máa gbé. Ibi tó bá rán yóò padà sílé ẹ, àlùjọ̀nú yín ò ní wọlé mi. No weapon fashioned against me shall prosper. Àdàbí tèmi bá ń pe orí èèyàn níbi, mi ò porí anybody níbi, mi ò gbógun ti ẹnìkankan, mi ní kí anybody má dáa, ṣó ti yé. So tó bá ní agbára ìkà tó lè fi tú àyíká ẹ̀ ṣe, kó fi torílẹ̀-èdè ṣe, kí iná máa wà 247, kẹ́ má jẹ́ minister of darkness, kí ayé àwọn èèyàn máa sá kúrò nílé kó wá máa di ẹ̀yin tọ́ọ̀gì àti ẹ̀yin gòláyàtì ní kẹ́ máa rìn káàkiri, kẹ́ máa oppress kiri. Ìdẹ́ẹ̀bá ti ní agbára tó lè suppress gbogbo àwọn ìkà yẹn, so kẹ́ shut up, kẹ́ má lo agbára yín yẹn débi báyìí. So mo fẹ́ sọ fún yín pé ní èní mo fẹ́ sọ̀rọ̀ nítorí pé bọ̀bọ́ yẹn ó lè jẹ́ content náà ní kò create fún gbogbo ara media, torí pé everybody gbọ́dọ̀ máa create content lára iṣẹ́ tí àwọn politician náà máa ń ṣe nìyẹn. So tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ mí kan, wọ́n á sọ pé create content, yeah, so it's part of it, we know it, we know the way it rolls. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn, tó tọ̀rọ̀ là ń sọ. Ṣó ti gbọ́, tó bá fẹ́ pe orúkọ mi, èmi bá fẹ́ dárúkọ ẹ̀ máa come out with my full shares ni. Tó bá fẹ́ pe orúkọ mi, ṣùgbọ́n pe orúkọ mi pẹ̀lú full shares, don't be afraid. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. So lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ síbí Bola Folashade Ṣíbúládé, mo tún sọ fún ilé ni ẹ lọ bẹ̀ dáadáa. Àgbà orúkọ yìí o, orúkọ àbítọ̀ tó ń mú ọjọ́, orúkọ tó ń fún wa lé bàbá wa là ń sọ yìí, orúkọ yẹn pọ̀. Kẹ́mọ̀ ẹ̀pọ̀ mo tó bá dẹ̀ ṣe pàtàkì lọ́wọ́ àwọn òbí ẹ̀, tó bá ṣe pàtàkì lọ́wọ́ bàbá, òun náà máa ń sọ lórúkọ tó pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣó ti yé yín, orúkọ ọmọ mi náà Tolúwa ni mí, orúkọ ẹ̀ pọ̀ gan. Ṣó ti yé, gbogbo ẹni tó mọ̀ mí ló fún ọmọ mi lórúkọ, because àwọn special gift ni from Ọlọ́run, ọ̀dọ̀ Ọlọ́run. So àwa tẹ rí, a kì í ṣèyàn lásán. Tẹ bá sọ̀rọ̀ babaláwo, a lè sọ pé ẹnìkan gba passport lọ́wọ́ wa, ó gbé lọ lé babaláwo. Báwo la ṣe mọ̀? Nítorí pé we are great. Yóò ti yé yín, because God is great. A lè sọ̀rọ̀ àfà, a dẹ̀ ní sọ̀rọ̀ àwọn àfà kéékèèké, àfà ńláńlá, àwọn irú àmì Ọlọ́run yẹn bó ṣe kéré lọ́jọ́ orí tó, àfà ńlá ni kò ṣe ọmọdé. Tá bá fẹ́ sọ̀rọ̀ ti Kwara state yẹn, I still respect that man. He's not kò kéré nú ayé.
ṣó ti yé yín àfà yẹn kò kéré nú ayé ìgbà kan náà mo tẹ̀ sójú àfà Ọ̀fà nítorí Alájà ní kò Dangote ìgbà yẹn àfà Ọ̀fà yẹn náà kò kéré nú ayé nítorí mo fún wọn 500,000 nígbà yẹn cash wọ́n dẹ̀ sọ pé 500,000 kéré pé 1 million làwọn fẹ́ gbà nígbà yẹn ní 2000 and kini no 2000 and I think 2014 so giving somebody 500,000 kan sọ pé 1 million ló fẹ́ gbà bẹ́ẹ̀ so tó bá rí mi kò bẹ́rí no fake money party so ti ẹ̀yin try láti lọ yá mọ́tò bí n ṣe wà yìí ìgbà tí mo wà Nàìjíríà mi ò yá mọ́tò Uber ni mo ń gbé kiri tí ó bá ti ń ṣe tèmi if no be my own I no go claim and say na my own okay yá mọ́tò ṣe kọjá we no dey pass our boundary ó ti yé yín tí ò bá sọ wa máa ní kò sówó nǹkan báyìí ni wọ́n ṣe fún wa a máa sọ tá a bá jẹ́wó kan wa la jẹ́wó we no go fúyẹ́ ká sẹ́pa wúwo ṣó ti yé yín ilé la bá tó bá dẹ̀ rí mi tí bá ṣe fàkẹ́ ọkọ̀ dúdú ọkọ̀ pọ̀ ọkọ̀ ìgbọ̀rọ̀gbọ̀rọ̀ tí máa ta sílẹ̀ lọ́jà ọba so my daddy all my daddies èyí tó bá slim ẹ̀ máa rí ó ga ilé ni mo bá ṣó ti yé yín bẹ́yẹn ilé ni mo bá ṣó ti yé bẹ́yẹn so mo mọ́lé bàbá tèmi ṣó mọ́lé bàbá tiẹ̀ bàbá tọmọ mi ń sin amọ́lé ẹ̀ tẹ́yàn bá tiẹ̀ kú ọmọ bí tí wọ́n ti sí so Adébọ̀wálé ní títí ẹ̀ ń jẹ́ Lagos State ni ọmọ mi ti wá èmi wá láti Ondo State so Lagos wọ́n ti legalize mi ṣé legalize mi wọ́n ti legalize mi so I'm a Lagosian apart from that tó bá ti kọjá years kan ní ibì kan tó bá gbé you are now a citizen of that place thank God too I'm also a citizen of Canada okay clap for me so ọmọ nílé púpọ̀ ni mi ẹ má lẹ́jọ́ pọ̀ jù ṣó ti yé yín bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bọ́ sórí atẹ́gùn ká bẹ̀rẹ̀ sí gbó bí ajá ká máa gbó bí ajá ká gbẹnu sókè bí ẹnu ajúwèlé ṣó ti yé yín ká máa hype ara wa for nothing ká lọ máa ra crowd níbí ìbá owó tí máa fi ra crowd mo ní nǹkan tí mo fẹ́ fi ṣe ó ti yé mẹ́ẹ̀ because wọ́n jà wá lólè of recent so we need to pay back àwọn nǹkan tí ó wà nílé náà àwọn míì tó yẹ pé credit wa la fi rà we got to pay it back so owó tí máa lọ fi ra credit àmì tí máa fi ra package kan tí máa fi wò pé lè máa fi ra kiri kan sórí page mi láti máa jẹ́ káwọn èèyàn máa believe pé oh they love you okay tó dẹ̀ nílé move tó nílé dé Nàìjíríà tó nílé dé Canada tó nílé lọ níbi tó wù ẹ́ tó yẹ pé ibi tó bá lọ báyìí wọ́n máa wọ̀ yín fún owó yẹn a máa fi san díẹ̀ lára credit wa ṣé ti bẹ́ẹ̀ yẹn títí ó máa dẹ̀ fi san in tó bá ti níbẹ̀rẹ̀ máa ń lòkè ṣé ti bẹ́ẹ̀ yẹn so we are born we are strong kì í ṣàwa náà God is in us he's stronger he's bigger than the world and he's stronger than the strongest okay so and we trust in him and those who trust in the Lord shall renew their strength yeah we shall fly like eagle we shall not be weary the enemy wants us to be weary they group together they plan together they work together they want us to be weary we cannot be weary okay so you are welcome to this platform once again all right you are welcome. So 500,000 ni mo fún wọn 2014 and 2014 yẹn lójú àwọn tó ṣe Olúọmọ Òkòkò wà ńbẹ̀ Pàṣọ wà ńbẹ̀ Pàṣọ gan tún kówó nú báàgì mi ńjọ́ yẹn ó tún jí owó kó nú báàgì mi so lórí lọ́wọ́ ọmọ tí mo gbé sí Pàṣọ so 500,000 gbà yẹn go and check it go and check it so tí àfáà kan bá gba owó lọ́wọ́ mi tó bá sa oògùn sí mi ikú ọmọ Ọlọ́run máa fi kú ọmọ Ọlọ́run ikú ọmọ sínú ilé ẹ̀ ìtí oògùn yẹn because Bíbélì sọ fún ẹ pé ohun tí a bá ti gbìn la máa ká ìwọ tó bá rán iṣẹ́ burúkú sí ẹni tó bá ti ṣe dáadáa fún ẹ rí iṣẹ́ burúkú yẹn máa padà lọ jẹ fún ẹni tó bá dùn ìwọ jù tó fẹ́ràn jù torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣèkà fún ọmọ ọlọ́mọ ló dẹ̀ máa ń fẹ́ kọ́ ọmọ tiẹ̀ wà láàyè ó ti yé so má ṣèkà fún mi o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ìwọ tó bá gbógun tì mí Ọlọ́run máa gbógun tì ẹ́ o ogun tó ju ẹ lọ torí gbogbo ogun tẹ́ máa lẹ ní àwọn àṣàṣì àti àwọn tí yẹn ẹ lè fi bá wọn bandits àti gbogbo àwọn tó ń pa orílẹ̀-èdè tó ń pa wọ́n lẹ́kùn ẹ lè fi bá wọn jà ẹ lè fi tó orílẹ̀-èdè ṣe so ẹ má gbé ogun yín dé ibi báyìí o tó ti yé yín torí àlùsùn náà ló sọ bẹ́ẹ̀ mò ń bọ̀ mi ti dé so lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ wá gbàdúrà ṣé kí n borí mi today is Friday I need to cover my hair let me stand up and cover my hair I want to look for something to cover my head.
I will black I don't want this. Where is it? I'm getting it. Let me check the other cupboard. They come. I am coming. I want to cover my head. Yeah. Yeah. Hey. So, mo ti borí mi. Mo ti fi. Yeah. It's okay. Now let's pray. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, because you are God, nobody like you, from us, one to serve. That be the exalted, be glorified forever. I say thank you for this wonderful day. Thank you for my life, for my children, all my well wishes all over the world. I appreciate you for everybody. Thank you for the good planning and purpose you have concerning our life. Thank you because you are our strength, you are our joy. Hallelujah. Once again, be unto your name. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Daddy, please forgive us. Have mercy upon us. Whatever I bound today, Father, bound them. Whatever I lose, Father, lose them. Anybody that may want to fire any arrow, oh Lord, let evil go back to the sender. In the mighty name of Jesus, no weapon fashioned against us shall prosper. It is well with our spirit, soul, and body. Whatever I bound once to give, Father, bound them. Whatever I lose, Father, lose them. In Jesus' name I pray. Father, speak through my mouth. Direct my tongue. And my word, the word of my mouth, shall be a solution center. In Jesus' name we pray. Amen. So, you're welcome once again. Thank you. God bless you. Salam alaikum. Fún gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá wà níbí. So, ẹ̀yin onígbàgbọ́. I'm a Christian. If I talk about pastors that are wrong me, that are evil, they wrong me, I will say nothing but the truth. And they cannot stop me because my personal relationship, God, I believe in God, not in pastor. Okay, I can respect people because we have right to respect, but those who respect us, we can respect them. Those who love us too, we should also respect them and love them back. Okay, so I'm a Christian, so I can talk about things that I know. I will not lie. Mo de ni so pe to pe mo ki ma le wa wi jare. Wọ́n sọ pé my internet satellite is every me need nisin láti ṣe ma wa satellite káàkiri. My ministry, God has allowed some things to happen to us, and we conquer those evil, and we pass through those turbulent times, and we overcome it. So it's now our ministry. We can use them as experiment today. We can also use them today as a sample. Okay, so if I mention your name, if you are wrong, if I mention your name, whatever tó bá ṣe ni máa sọ mí ní sọ pé o ṣe nǹkan tó ṣe o. Okay, so tó bá dùn ẹ́ má bínú. Okay, ọ̀rọ̀ tèmi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. Kò ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ gan, òtítọ́ ọ̀rọ̀ ni. He always found the evil. Ọ̀rọ̀ mi ò ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. It's not a dirty. Ọ̀rọ̀ mi, my word is a pure truth. So he always touched the wicked. He always honed the evil ones. Okay, so take it that way. Take it, accept it like that. Today we are going to talk about Ali Suno. Abikinolonje Afa Suno. That guy have called me like 4 to 5 times before. So ìgbà yẹn ó ní òun fẹ́ bí òun ṣe máa monetize pé báwo náà ṣe monetize page nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé wọ́n monetize but wọ́n sanwó fóun. He faced a lot of things. So he faced a lot of things because a lot of people tó bá ti ń ṣiṣẹ́ blogging ní orí media, mo fẹ́ sọ fún yín lónìí
tó bá ṣe ń ṣẹnu gbògbàlà tẹnu ẹ tún wúwo ju tèmi lọ ẹlòmíì gan ẹnu ẹ ò tó ti tèmi bọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ ó ti yé máa ń sọ̀rọ̀ bí ẹni tẹnu ẹ tóbi but it's not by mouth it's by the authority it's not by even stature it's by what you carry okay it's not by your stature at times it's by what you carry tẹ́ bá wo Alhaji Aliko Dangote ẹ máa rí wọ́n gbé nítorí gbé dání jù wọ́n lọ ó ga jù wọ́n lọ ó sanra jù wọ́n lọ ṣó ti yé so once again mo máa ń kọrin kan fún Alhaji Aliko Dangote tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n ṣe máa ń kọrin ó ti yé bẹ́yẹn mo máa ń kọ́ mo ní ìkẹ́ àtọ́lá o kó máa bá ìgbà yẹn mo máa ń pè wọ́n mègídá máa ní kó máa bá wọn ìkẹ́ àtọ́lá kó máa bá ọkọ ni mo fi sígbà yẹn máa ní aṣíwájú oníṣòwò bàbá Fatima bàbá Alimat bàbá Fatima àti kí lórúkọ kẹta yẹn so that's the way I used to àti gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe ọjọ́ ìbí tí ẹ jẹ́yàn rere tẹ́ kí ń pa èèyàn tẹ́ dẹ̀ pa èèyàn rí happy birthday to all of you ṣe ti gbọ́ àti whoever that's celebrating if you are celebrating you share the same day with Alhaji Aliko Dangote okay happy birthday to all of you happy birthday I celebrate you okay so Alhaji Aliko Dangote Megida happy birthday so a fẹ́ bẹ̀rẹ̀ báyìí a máa kọ́kọ́ play afásitì náà ìgbà tí mo kọ́kọ́ rí àwọn fídíò kan a lot of people ti sọ̀rọ̀ lórí ẹ̀ o but kò má ta ọjọ́ tèmi bá sọ tèmi but mo wá rí ìgbà tó lórí kọ́kọ́ tí mo kọ́kọ́ rí tí wọ́n ń sọ kò rí lè yé mi tèmi ò bá dẹ̀ rí tí nǹkan bá yé mi mi ò kàn ní gbẹ́nu mi sókè bí ẹnu ajúwe ilé kí n máa sọ ṣe ti yé bẹ́ẹ̀ so èmi mi ò ṣẹ̀ṣẹ̀ lè máa nà gàbá ìgbẹ́ wá sọ pé ẹjọ́ mo ń wá nǹkan kan nípa lágbájá if I really want to know everything about some people èmi ni mi ò fẹ́ gbọ́rọ̀ àbí mi ni mo disassociate ara mi from some people not that if I want to know anything nípa wọn àwọ̀ máa mọ̀ tí bá fẹ́ pè wọ́n directly I will ask them anything okay so ilé big house náà ti bí mi mo ní big people lára mi mo mọ big people because I'm also big okay and I serve a big God so kí tó máa lọ kì í ṣe rọ́ọ̀kì lẹ́ ṣe ti bọ̀ọ̀lì ṣó ti yé àwọn pásọ̀ tó ga nínú ayé mo sọ́rí kì í ṣe pé mo fi ń ṣakọ mo ti tó ń jẹ rí nígbà tí bàbá Adébóyè wá sí South Africa tó sọ pé ìgbà tí mo ti bèrè fún oúnjẹ àwọn èèyàn mi fi yẹ̀yẹ́ bàbá o bàbá ìsè bàbá ta àwọn èèyàn a máa ń so anointing you want to so anointing you want to so seed to anointing to appreciate that's our belief okay so bàbá Olúkọ̀yà supposed to be one of the lẹ́yìn tí bàbá bá dáre tó ti sùn nínú Olúwa àwọn pásítọ̀ wọ̀nyẹn yẹ kó bí bàbá Olúkọ̀yà yẹn kàn jẹ́ ẹni tí máa adore but it's a person I know very well he called for me so it's a person I know very well okay mi ò sọ again o but àwọn lè mọ̀ mí dáadáa nísìn èmi mọ̀ wọ́n gan nígbà kan ṣó ti yé bẹ́ẹ̀ so a lot of people like that great people àwọn àfáà tí mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa wọn lónìí tí ọ̀rọ̀ kan ń sìn nítorí aláàjì àfáàsù náà tó sọ̀rọ̀ yẹn òun ló fẹ́ kí n sọ̀rọ̀ yìí ló ti yé so I know these people tí mi bá mọ̀ wọn rí tí mi ò rí wọn rí I won't say things tí mi bá mọ̀ okay mi ò ń sọ blasphemy alright so tẹ́ bá wo àwọn olórin tí mo mọ̀ nínú ayé náà ibi tí mo ti ń jó yẹn ẹ tẹ̀ jẹ́ kọ́kọ́ sọ yẹn náà ká tó bẹ̀rẹ̀ lórí aláàjì sí náà mo fẹ́ fi ibì kan picture tí mo post yẹn pé Auto Bola tèmi náà ń jó tí Biggie tó ń jẹ lady tó ń jẹ́ Biggie tó ń jẹ tó ní ṣọ́ọ̀bù sí dẹ́ra yẹn òun ló ná mi lówó yẹn ó ní ọ̀rẹ́ mi ló yẹ kó jẹ́ but I don't just want people to be okay happy birthday Elegushi ọba Elegushi náà ọkọ olórí Sekinat happy birthday to you so Megidana happy birthday to you picture tẹ lò yìí ó jẹ́ kẹ̀rẹ̀kẹ̀ yín ṣe bí pop ẹ̀rẹ̀kẹ̀ yín ṣì kì í fẹ́ dàbí ti tèmi kí ló dé ẹ sì sọ̀rọ̀ àmì báyìí ẹ sọ̀rọ̀ àmọ́sìn now picture kan mo fẹ́ fi sí orí bíbá yìí sí mo ti ṣe eléyìí mo ṣe ẹ̀ lẹ́ẹ̀kan happy birthday Megidana mo fẹ́ I want to show something okay yóò dẹ̀ kúrò ilé ìkọ́ mo ti ṣe. I'm coming.
mo fẹ́ ṣe ohun kankan náà mo ń bọ̀ o tó ẹ farabalẹ̀ ẹ jọ̀ọ́. Hey, look at this picture. Do you see? When you look at it, this is Biggie. This is Biggie. The lady selling food only restaurant see Dubai. Only Biggie. Iya Temi. Yeah, Iya Temi. I think she have a daughter called Temi. Sarah do Temi lo tie. Biggie fine girl like that. So when you look at my necklace. When you look at my necklace with my rọrùn mi ní ẹ̀rí gbàgbà gold white gold ni mo wọ̀ yẹn ṣé bá dẹ̀ wọ white gold mi ẹ máa rí pé gold mi yẹn wọ́n ṣe ní cowrie ṣe to understand wọ́n ṣe gold mi yẹn ní cowrie ni wọ́n ṣe gold mi yẹn go and check my neck gold yẹn àtọwọ́ àti yarin àti chain ẹ̀ wọ́n ṣe ní bí cowrie kìíní níbọ̀ tó tóbi ju cowrie lọ very big like that. So white gold ní ṣe tiri and ìjọ́ tí Malaika tí mo kọ́kọ́ promote Malaika ní Dubai wọ́n lè mi ní máa open floor like èmi máa kọ́kọ́ náwó fún Malaika èmi máa kọ́kọ́ ṣe lọ́wọ́ máa open floor ìgbà tí mo open floor ni Biggie jáde wá ló wá náwó fún mi so ọjọ́ tí mo kọ́kọ́ promote Malaika ni and you see on this social media ẹnìkan ti jáde lórí social media èyí tó sọ with the full shares tó fọwọ́ gbáyà pé èmi kọ́ mo promote Malaika so you know you understand me so a lot of people they jealous me they want to be like me but they cannot be like me okay I am a pure business woman tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ business mi ó ti pẹ́ okay and you know and the Bible sọ nǹkan kan fún wa pé many are the affliction of the righteous and God deliver them all from it. You understand? But that baffles me because I can change things to change it for myself. Because èèyàn ló kọ Bíbélì kò ń ṣe Ọlọ́run. People like us that have inspiration. Àwọn ló kọ Bíbélì sílẹ̀. Mo wá bẹ̀rẹ̀ pé why is the affliction? Actually, people try to to torture the good people. When you are trying to be nice in our society, they torture you. They want to change you to bad people, to bad person. So many are the affliction of the righteous, but God delivered them from it. Whatever I've been through and whatever I'm still going to go through, the Almighty God will save me and see me through and will see my children through. And you that listen to me, God Almighty also will see you through. So go and check it. Go there. So ọjọ́ tí mo promote Malaika ní dancing floor yẹn ni mo wà tí Biggie. She's my friend. Also she's from Ondo Township, okay? So she ó dẹ̀ wá náwó fún mi. Thank you. God bless you. Ó ní Auto Bola, God is with you. Okay, thank you. So, ìgbà mi ilé ní sí wọ́n ti tag mi ní Malaika. Mo kàn just friend her. I'm not angry, but you know some people I don't like to do good to you. When tí Ọlọ́run táwọn kan bá yí ẹ jẹ́, wọ́n bá yí Malaika jẹ́ nígbà tí wọ́n gbélé mi lọ́wọ́ padà jíǹde lónìí. Wọ́n bá yí ẹ jẹ́ ni nígbà tí wọ́n bá yí ẹ̀jẹ̀ pátápátá ni ó bọ́ sí ọwọ́ mi ó dẹ̀ padà dín jíǹde lónìí ayé tí ò gbúdọ̀ jíǹde kan sọ pé wọ́n kémi kí n má mi ì lè tòṣì nínú ayé yìí torí pé mi ì dáwọn èèyàn lóṣì ó sì yé mi ìdẹ̀ bá yé èèyàn jẹ́ tí èèyàn bá pinnu gan láti bá yé mi jẹ́ ó lè gbìyànjú Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ létà ó dẹ̀ máa gbà ó dẹ̀ máa ṣàánú fún mi ó sì yé bẹ́ẹ̀ yẹn so I give thanks to God what God has done for me we are still updating we are still as you were point dates. You understand me? A lot of people ni wọ́n ti nǹkan tó ń ṣe fún àtàwọn ogun tó dìde sí wa tọ́lọ́run bá wa ṣe ló ti parẹ́ but we thank God today. Praise the Lord. Hallelujah. Testimony kan tún wà dé pé mo dúpẹ́ fún Ọlọ́run inú mi dẹ̀ dùn gan. Òun náà ni wípé I've been trying to get through to this my brother-in-law. Yes. This àbúrò bàbá ọmọ mi yẹn. Mo ti ń wá láti wé kí n kò gbóhùn mo kàn fẹ́ gbóhùn ẹ̀ sí etí ni pé tó bá ti wà okay tó wà láyé o we are okay and yesterday
I get him. So ó ní nọ́mbà kan tó ń fún mi mo ti wá fi sọ́wọ́ àwọn èèyàn. I call many people, I try to call many people to help me láti ṣe iṣẹ́ yẹn pé ẹ kàn bá mi wò tó bá wà okay. You just want to know tó bá ti wà okay. Ká kàn gbàgbé pé okay, you don't want to talk to anybody. Maybe our pastor to change mind there pé don't talk to your father, don't talk to your mother, don't talk to anybody of your family. Maybe they are behind your problem, whatever you are going through. Do you understand me? Because èmi mọ̀ pé àwọn pastor ló ń control yẹn. Yeah, deeper life ni. So deeper life ni bọ̀bọ̀ náà. So mo mọ̀ very well. Ṣó ti yẹn yẹn. So but kó tó kúrò Nigeria know a lot of things. But nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ ni pé yesterday káwọn èèyàn tó kí àwọn kan tó bẹ̀rẹ̀ ṣe mo kàn ní let me come even try this. Mo wá mú nọ́mbà kan mo wá fi pè mo wá pè mo ṣe gbọ́ báyìí ó kàn pariwo ni who is that? Mo ní what? So bro Yemi ẹ wà láyé you lost your brother, you didn't call your father to say sorry, to sympathize. Your father died too, the same message you didn't. You order everybody. Kò sọ sorry. Money so you are alive. Money to send anybody to fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín. But thank God you are alive. But nobody kì í ṣe pé bí àwọn fẹ́ gba mọ́ kan bullshit ẹ̀ ni pé you are alive. I'm okay now. That is alive. You know that? Because and that yesterday tí mo sọ fún mommy tó mommy yìí pé ó gbé tí mo rí pé mo get through. My daughter was relieved. Because ọmọ mi ti sọ pé anytime we have time what we can do, we can go to Spain, we can go to gbogbo ibi tó bá wà yẹn, we go and report for the government. Ọmọ tí ò tiẹ̀ dámọ̀ nìyẹn ọmọ mi kò lè dámọ̀ torí ọmọ mi wà ní kùkúngbà tó ti lọ sí Spain. So but lánàá yẹn tá a fẹ́ pa gbọ́ my daughter was happy. Iṣẹ́ yẹn iṣẹ́ owó àwọn pastor nìyẹn àbọ̀ yẹn kọ́ la fẹ́ ṣe ń sìn tàfà la fẹ́ ṣe lónìí. So tí bá sọ̀rọ̀ ẹ tó bá sọ pé o ṣe nǹkan fún mi o ṣe ni tó bá dẹ̀ ṣe dáadáa máa lo ṣe dáadáa ni. Yeah. Ó ní mo ń sọ àfáà tó wà ní Ìlọrin yẹn bí wọ́n ṣe sọ pé tí àwọn ọmọ wọn máa ń bà wọ́n jẹ́ tó èmi sọ wípé I like him, I tried him myself bí mo ṣe máa ń try àwọn others ó dẹ̀ fail bẹ́ẹ̀ ni kò fail. Mo sọ fún wọn ní bọ́n ṣe máa ń sọ pé ṣé ẹ̀rí nǹkan ẹ̀yin ò rí nǹkan kan sí mi mo pè ní mo ṣe ẹ̀rí nǹkan kan ó lálàáfíà lọ wà kí ni kí ló fẹ́ rí sí ẹ ìwọ ọmọ tó fine ìwọ ọmọ tó wà okay tó tún wá ṣe kí n tó tún lówó lọ́wọ́ tó tún ṣiṣẹ́ tó wà okay kí la fẹ́ sọ kò sí nǹkan tó ṣe mo kò rẹ́rìn-ín jọ́nà lọ́hùn and I was mo dẹ̀ ń ṣe owó dẹ̀ wà dáadáa lọ́wọ́ mi so owó dẹ̀ mọ̀ náà so àwọn others yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí rírì kúrì fún ẹni àti pásítọ̀ àti pásítọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rírì kúrì ni àtàfáàwọ̀ àti babaláwo àwọn ilé ìtẹ̀ kéré tó mi tẹ̀ yóò patronize àwọn ẹ̀bọ̀ táwọn pásítọ̀ àtàwọn àfáà tó máa kàn déédéé so mọ́ ẹ. And I will tell you, Bimo, àwọn èèyàn máa sọ pé bá as a pastor, as a woman of God, I mean evangelist Christian, bá làwọn mo ṣe cross àwọn àfáà. Mo wà nínú ayé náà. Nínú ayé tí mo mọ̀ kò bí pé bóyá mo backslide, mo mọ̀, mo ń ṣe òwò, mo ń lọ, mo ń bọ̀. People call me to party, they call me to many occasions. We got to meet people. Tọ́n bá pè mí sí àjọ àwọn àfáà, mo ń lọ. Tọ́n bá ní wọ́n ṣe wáàsí, màá lọ. Tọ́n bá ní àwọn àfáà ṣe nǹkan kan tọ́n sọ pé wọ́n invite me. Tí n bá wà okay, tí n bá rí àyè màá lọ. You understand me? So tó bá ní wọ́n fẹ́ nìkan lóye tí wọ́n dẹ̀ pè mí síbẹ̀ tó dẹ̀ já wọn fani máa lọ tí bá ti ráyè bọ̀ owó kò lè má jẹ́ ń sìn mọ́ you understand me kò ọmọ tó bá tiẹ̀ wà ńlẹ̀ torí tá bá tiẹ̀ lóògùn máa sọ fáwọn èèyàn pé mo ń bẹ Ọlọ́run ní mi lè lọ owó tèmi mi lè máa lọ kó fáwọn èèyàn kan kọ́ máa fi kún títí wọn kọ́ máa pè wọ́n lólóṣì kọ́ máa fi ẹ́ wọlẹ̀ no. So mi láwọn o but mo wà prudent, I'm a business person. Yóò kàn lè máa kó owó business mi nítorí pé kí n bá lè sọ pé mo fẹ́ sympathize pẹ̀lú ẹnìkan kí wọ́n kó fẹ́ nìkan kan wá sọ ọwọ́ dolóṣì kí wọ́n no Ọlọ́run má jẹ́. So you are welcome to this platform once again. Afa Suna àti Osupa Saheed àti Àmì Ọlọ́run. Pasuma ló pe Àmì Ọlọ́run ní ọjọ́ kan tó ń ṣe wáàsí. Ó dẹ̀ invite mi síbẹ̀. Pasuma, yeah. Pasuma ló ń ṣe wáàsí ní ọjọ́ náà ó dẹ̀ pé Àmì Ọlọ́run ló wá ṣe wáàsí first time tí ma rí Àmì Ọlọ́run ni. Around time tí wọ́n pe èyí tó wà lẹ́kọ̀ọ́ tó dúdú tó ga yẹn náà tíyàwó ẹ̀ máa ń tàbòrùn lẹ́kọ̀ọ́ yìí time yẹn náà ló ń pè mí but òun fọ́nbù ó wọ́nbù but Àmì Ọlọ́run kódà kò gba ìbéèrè nọ́mbà mi I gave him money, I spend money because any party tí bá ti lọ tí bá ti lè náwó tí mi lè túraká dáadáa tí mi lè túraká kí mú àwọn èèyàn dún mẹ́mí ní lọ so I gave him money but kò dẹ̀ rí pé torí pé mo náwó mẹ́rin kó wá gba nọ́mbà mi no.
but mo gbọ́ pé ó wà nínú àwọn alpha tí Pasuma máa ń lò. And again mo mọ alpha Pasuma kan tó tẹ̀lé wá South Africa ńgbà yẹn. Mo sọ pé mo host àwa Christian ni wá, mo host yẹn nínú ilé mi. Yes, mo host yẹn nínú ilé mi. Mo dẹ̀ mọṣẹ́ tó náà tó ń ṣe. Ṣé rí ẹ̀yin kan tí ó jẹ́ pé máa ń fẹ́ lu ọmọ ọlọ́mọ fún iṣẹ́ burúkú? Ẹ ṣọ́ ara yín. Òṣùpá mi ní ojú ẹ̀ ò má dẹ̀ dógùn lára mi. Torí mo ti pọ́n eré rí. Mo dẹ̀ tún sọ fún ẹ nísìn nígbà tó ṣe jáde. Ẹni tó kọ́kọ́ tó máa ń gbé ẹ jáde ńgbà yẹn. Fatai Àmọ̀wó ẹni bẹ́gi lójú ọmọ Òkèyà. Ó ti kì mí dáadáa. Okay? So olórin tí ó kì mí, Obesere ó kì mí dáadáa. Nígbà tó máa ń kì, tó bá fẹ́ kì mí, ó máa ń kì mí pẹ̀lú Lagos Island. Tó máa kọrin pé Obesere máa ní. Àmì Island ò jìnnà kò ju ká mọ wọ mọ́tò. A pè gbogbo wọn Lukman, Adekof, kìnìkan, Finger, àwọn kìnìkan, àwọn Select Connection, ẹ̀mú mi rè kó, ìyẹn lágàrà o. Ó ti yé yín, a máa lọ. I'm just telling you. Nígbà tó wá tún di millennium bí báyìí 90 something àwọn yẹn nígbà tó di millennium bí àwọn Wàsíù ló jẹ Pasuma, Malaika àti Wàsíù olórí wọn ẹ pé mi kéré nínú ayé ní 80 something àwọn tó jẹ lọ́dọ̀ mi tó rìn dáadáa ká máa lọ ságbo wọn ká máa lọ gbọ́ wọn gbogbo àwọn gbogbo barista yẹn gbogbo àwọn bàbá Kọ́lìntì yẹn àti kí lórúkọ ẹ̀ koloba ọmọ rẹ̀ mọ̀ yìí mo fẹ́ dárúkọ koloba bá ti mọ koloba ọ̀rọ̀ ó sálẹ̀ nù mẹ́sìn àti Ìdòwú Sàlámì àti Sáfẹ́sì gbogbo wọn àgbàgbò dànù mo nágbára mo ná ìgboro tí ma fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà ní ti bá mọ̀ ń bẹ̀ ni máa mọ̀ torí a ti mú mi gbà kan á mú mi rìnrìn àjò yẹn a dìdí gbé mi pamọ́ lọ sáàárín àwọn tó ní agbára ní orílẹ̀-èdè Nàìjíríà àárín wọn náà jù mí sí I don't know I'm going to be mo adi ọ̀rọ̀ lónìí màá wá máa sọ̀rọ̀ náà jáde a máa di ọ̀rọ̀ lónìí tí ó máa sọ̀rọ̀ náà jáde so we no dey look for internet we don't look for people ká lọ ju grabber ká ju nǹkan sínú ilé èèyàn àbí ká máa gbọ́ ká máa sọ pé a máa hack wọn we are not an hacker Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ rán ẹ níṣẹ́ ní tó fẹ́ kó sọ kó tó débẹ̀ àti sọ fún ẹ kó tó dípò bẹ̀rẹ̀ iṣẹ́ náà òrán mọ níṣẹ́ fi àyà tí ni òrán mọ níṣẹ́ bá ṣe kó tó débẹ̀ kó tó bẹ̀rẹ̀ so whatever God want to send you to do he will do it ó máa ti fún ẹ ní gbogbo àwọn project láti fún ẹ ní gbogbo assignment tó máa lò kó tó débẹ̀ so God I'm loaded kì í ṣe gbogbo nǹkan tí mo mọ̀ nínú ayé yìí àti tí mo mọ̀ pa ìrìn ni mo máa sọ but torí ẹ̀ mo kàn ṣe ṣàlàyé fún yín lónìí pé aná àgbára aná ìgboro. So I'm not an ordinary person. Mi ò ṣe small person. In stature mo big. Physically no, Ọlọ́run gbé mi ga. Spiritually too, I'm not ordinary. Gbàgbé kéèyàn gan sọ pé òun ò sí lẹ́yìn mi. I can still mo lè feel bigness mi. God to have showed me, I've seen things before you kó tó rí ni mo ti rí. To show the bigness, that's part of bigness. Ni pé greatness ni pé ó ti mọ nǹkan yìí kẹ́niyàn gan tó mọ̀. Àwọn teacher èèyàn ó máa ń kọ́kọ́ mọ nǹkan tó fẹ́ kọ́ ọmọ tó fẹ́ kọ́ tó bá fẹ́ di teacher wá ti rí nǹkan wá ti go through study wá ti study kiri yẹn kó tó di pé ìwọ náà wá di teacher wá máa kọ́yàn but tó bá tí di olùkọ́ tó kọjá nínú ẹ̀ tó lọ síbẹ̀ kí ló fẹ́ kọ́yàn ta ni teacher ẹ̀ so àwa ti kọjá nínú àwọn nǹkan kan so a ti mọ àwọn nǹkan kan ètò ìṣẹ̀fẹ́ mọ̀ yẹn tá bá ládẹ̀ mọ́ mọ́tọ́lọ́ bá sọ pé drop it èmi gangan mo tóbi jù a drop ẹ̀ fọlọ́run ni ẹ má bínú so Òṣùpá welcome to this platform I'm going to be tó bá ti jẹ́ bí kí n hard on you ẹ má lògùn lórí mi ẹ má sàsí mi o torí ẹ má sàsí mi ẹni báyìí tó bá lo iṣẹ́ burúkú sí mi ẹni yẹn máa ṣí òfò ó máa gbé ọmọbìnrin bíṣu bí ìdẹ̀fẹ́ kẹ́nikẹ́ni tí bá sọ̀rọ̀ ẹ̀ kó gbé ọmọbìnrin mi ìfẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni èmi náà ò lè fẹ́ kẹ́ni bẹ́ni kó máa da ayé àwọn ọmọlọ́mọ láàmú àbí kó da ayé tèmi náà láàmú please ọ̀rọ̀ tí ọmọ yẹn ń sọ ó sọ bí eré ó ti sá jìnnìjìnnì ó ti pẹ́ tíṣòro náà ti bá bẹ́ẹ̀ ṣe lọ́ra rí yẹn ìgbà tó ń wá sọ́dọ̀ mi yẹn jìnnìjìnnì ti bá bọ̀ kó mọ́ bó ṣe lè bá mi sọ because kò lè sọ torí kò mí ò ń ṣe ẹni tó máa ń promote mi promote ẹ̀ bọ̀ kò promote mi torí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín pé you don't know who is going to be for you má fi gbogbo ojú torí tó bá sọ̀rọ̀ èèyàn fún ẹ̀gan tó bá ní gbogbo ayé ń dáwọ́ bò
má tó torí ẹ̀ kó sọ pé ó fẹ́ bá wọn dáwọ́ bò ó àwọn tó rán ẹ níṣẹ́ gbà míì wọ́n fẹ́ rán ẹ níṣẹ́ tí wọ́n lè rán mọ́ wọn ni wọ́n máa rán ẹ sódà wọ́n á lè pa ẹ́ dànù ìgbà tí wọ́n wá gbọ́ full story yẹn tó wá ṣàlàyé ipe Òṣùpá sọ pé kóun lọ tẹ̀ sí máa play fún yín o kóun lọ tẹ̀ sójú bàbá tó wà níbàdàn yìí kí lórúkọ wọn Kọ́lá Olóòtú ní ìgbà tí wọ́n jọjọ ní issue ó lóun dẹ̀ ti pè Òṣùpá tí Òṣùpá sọ pé òun máa mú lọ ó lóun sọ pé òun fẹ́ kí Kọ́lá Olóòtú interview òun tóun bá ṣe fíìmù yẹn so that fíìmù á lè go viral ó ló dẹ̀ sọ pé òkè kò sí problem òun máa ṣe òun wà l'Amẹ́ríkà sí tó bá ti dé òun máa ṣe òun máa connect òun kóun tó dé ni bàbá Kọ́lá Olóòtú gbé story jáde níbi tí òun àti Òṣùpá ti ní issue ńgbà yẹn ó lóun wá wò pé òun àti bàbá yìí tẹ̀ tí òun dẹ̀ ti pé Òṣùpá pé kó gbé òun lọ sọ́dọ̀ mánì kí ló wá jẹ́ tó jẹ́ sáìmù gangan ni Òṣùpá ṣẹ̀ṣẹ̀ wá ní bàbá yìí ṣẹ̀ wá gbé ọ̀rọ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn jáde òun dẹ̀ ìfẹ́ meet ẹ̀ pé kí òun ní but kó òun ní kó introduce Òṣùpá ní kó introduce òun sí bàbá Kọ́lá Olóòtú ó dẹ̀ ní ó ní bó ṣe wá ń jà yẹn ó lóun ti wò pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ìyẹn mi pé o kò ní lè possible kó òun lọ síbẹ̀ nítorí pé ẹni tóun ní kó gbé òun lọ́bẹ̀ ó ti wá wọ́n ti fẹ́ máa ní ṣùn sí gbà tí ìyẹn dẹ̀ máa dé ó ní Òṣùpá pé òun pé kóun jáde fún Kọ́lá Olóòtú òótọ́ ló máa sọ bẹ́ẹ̀ kì í ṣe rọ́ ni bọ̀bọ́ yẹn pa ẹ̀yin kan dẹ̀ wà gullible ẹ wà devilish ẹ wà wicked débi pé téèyàn bá ń ṣàlàyé nǹkan tó ń go through láyé ẹ má máa tún fi èpè kún ní èpè tẹ́ ẹ̀ lè ṣẹ́ fún àwọn bandits kó stop èpè tẹ́ ẹ̀ lè ṣẹ́ kún kẹ níná tí àwọn minister of àwọn minister of kí níná darkness and gbogbo ẹ̀ tí wọ́n jẹ́ kẹ níná ẹ lè ṣẹ́ èpè fún wọn kí wọ́n wọlé kí wọ́n rí ọwọ́ èpè yín lára wọn pé yes èpè tó ń ṣe ló ń ṣiṣẹ́ lára wọn yìí kó change kíákíá ẹ máa ń mú àwọn ọmọ lọ́mọ tó jẹ́ pé èyí bó ṣe wà yẹn ó lè jó olórí ẹbí wọn tó ń fún ìyá ẹ̀ lóúnjẹ tó máa fáwọn kan tó tún wà nílẹ̀ ẹlẹ̀ torí mo ti rí tó mú lady kan báyìí tó já wèrè tó gbé tó jẹ́ pé òun ló ń feed ẹ̀ tó ń tẹ̀lé kiri mí lórí social media yìí tó máa gbé lọ sáró tó jẹ́ pé lára àwọn tá a máa tún lò fáwọn mẹ̀kúnnù míì tó máa dìde tó jẹ́ pé wọ́n lójú àwọn tó pé wọ́n ti tàkátà dìde wọ́n tẹrọ̀fọ̀ dìde wọ́n ti ní ṣòro kan ẹ máa tó máa fi oògùn àti ìwà burúkú yẹn máa fi báyé wọn jẹ́ ogun yín ẹ̀ nílé fi ṣe dáadáa fún wọn kẹ́ fi promote ẹ̀ máa fi báyé jẹ́ ni tán bá ti ṣe nǹkan fún yín báyìí máa lo agbára òṣì anyway mo ń bọ̀ mi ti dé. mi ì lè support Saheed Òṣùpá o ṣó ti yé yín mi ì dẹ̀ ní support àmì Ọlọ́run boy tí ò ní nǹkan kan yẹn ò ní máa support mi ì ní support Òṣùpá. ẹ̀yin tẹ́yin ṣépè fún tí gbogbo yín wọn èpè fún lórí social media yẹn ipe ẹ ṣọ́ra fún gbogbo àwọn ọmọ orí TikTok yìí èmi sọ̀rọ̀ pẹ̀lú experience because àwọn kan ti pè mí rí tọ́mọ ní wọ́n ti pè mí rí náà kí n tó play kí ní ẹ̀sìn títí ẹ̀bọ̀n ti pè mí rí pé kí n bú Tinubu fóun ọ̀rẹ́ ó tún gbẹ́ nìkan wá ó tún jẹ́ Simi lórúkọ ẹ̀ ọmọ ọ̀kàrẹ́ lèmi náà ó tún gbé yẹn wá ó ní kó bú ó ní kó máa ó ní kí n bá ìyẹn tún sọ pé kí n bá bú ìyàwó president Tinubu ó ní kí n bá bú ìyàwó president Tinubu mo bèrè lọ́wọ́ wọn mo bèrè lọ́wọ́ méjèèjì mo ní kí náà ṣe fún yín tẹ́lẹ̀ mọ́ pé tòótọ́ ni àwọn tó bá ti sọ pé o àdọ́ tó bá sọ pé wọ́n wá tán fẹ́ pèrè ẹ sórí ẹ tán fẹ́ sọ̀rọ̀ ẹ di bàbá wọn di bàbá ẹ ìyá ẹ tó dẹ̀ pé iṣẹ́ ikú náà fẹ́ rán ẹ lọ ṣe tó yẹ pé tó bá dípò ní problem oníṣòro they will just forget about you wọ́n tún máa sọ fún ẹ pé irọ́ ni tó bá tún sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ pé wọ́n wà gọ́líbà àwọn wèrè kan tó máa ń lọ blindly they be supporting them wọ́n máa sọ pé ẹni tó ní problem ìgbọ̀ngàn náà máa add more problem to their problem. mo bèrè lọ́wọ́ wọn tí mo fi lè mọ̀ pé tòótọ́ ló ń sọ mo bèrè lọ́wọ́ títí ẹ bọ̀ ń gbà ẹ pé kí ni bàbá ṣe fún yín tẹ́ fi sọ pé wọ́n ṣe nǹkan wọ́n kẹfì ní kan máa tẹ̀ sójú wọn wọ́n ní táwọn ọmọ wọn bá ti ṣẹ̀ wọ́n náà máa make sure pé wọ́n pa wọ́n ni pé wọ́n ní gbáyé wọ́n ní jẹ́yàn mọ́ kan tó sọ fún mi mo ti sọ several times wọ́n ní wọ́n ní forgiving spirit
ní pé gbogbo àwọn ọmọ tó bá ti lè ṣẹ̀ wọ́n báyìí ní gbogbo àyẹn wọ́n ti mọ̀ pé àwọn ti ń ṣẹ̀ wọ́n ti ń dojú wọn one way or the other pé tó bá ti lè ṣẹ̀ wọ́n kì í forgive wọn máa make sure pé wọ́n bà gbogbo finance wọn jẹ́ wọ́n pa wọ́n sáyé wọ́n pa wọ́n sọ́run wọ́n sọ bẹ́ẹ̀ mú ní tó bá rán ọmọ níṣẹ́ ẹrú ó máa fi tọmọ jẹ́ á fi tọkọ jẹ́ èmi ò dẹ̀ ń ṣọmọ ẹrú ọmọ ọba ni mí so mo mọ bí mo gbúdọ̀ ṣe mo jáde ní ọjọ́ náà pẹ̀lú ìkúnlẹ̀ ni mo ní bàbá wọn rán mi sí yín o wọ́n ní tẹ́ bá ti táwọn ọmọ yín tó bá ti ṣẹ̀yìn wọ́n máa ní ẹ máa ń ba yé wọn jẹ́ ni mo ní ẹjọ́ bá wa fọwọ́ wọ́nú ẹ fi yèdénú èyí tó bá ti ṣẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n rí pé mi ò sọ dáadáa ni wọ́n gbé lọ fẹ́ sábọ̀d ìkúnlẹ̀ torí pé mi fi ìkúnlẹ̀ sọ torí wọ́n ní kèmi wá bú wọn ni torí pé mo jí ọmọba ò dẹ̀ kí ń jagun bí ẹrú mo wá fi ọgbọ́n mi mo fi ṣe ni mo fi mọ̀ pé kò lè pa irọ́ kankan ìgbà tí Simi náà tó dé tó jẹ́ tó lòun àbúrò àbọ̀ rẹ̀ dẹ̀ ni òun àti títí ẹbọ mo ní kí ni ìyàwó bàbá ṣe fún yín mo ní kí ni senator báyìí wọ́n sì jẹ́ senator mo ní kí ni senator Olúrẹ̀mí ṣe fún yín ó ní àwọn rí nínú mọ̀ wọn kì í kò dáhùn mo ní mọ̀ bo ṣé mọ̀ wà lẹ́yìn mi tẹ̀ mọ̀ pé Nàìjíríà ti change gbà ẹ̀ pé mọ̀ ní Àbújá torí mo ń bèrè pé ṣe bí ọjà náà máa ń ná ṣé wọ́n ní mọ̀ láàbújá wọ́n ní àwọn rí pé wọ́n rí wọn nínú mọ̀ pé wọn kí wọn mo wá wò pé ó lè má jẹ́ Simi yẹn gangan ni senator Olúrẹ̀mí rí tí wọ́n kí tí ò dáhùn ó lè jẹ́ nìkan but òun jẹ́ PA fún senator kan náà yẹn Simi yẹn wọ́n ló jẹ́ PA fún senator kan so tó gbogbo yà bá mi wá sọ fún mi ni tó bá ti jẹ́ torí ìyẹn ni ẹ̀yin sọ pé kí n bá yín bú wọn èmi ò ń ṣe ń bẹ̀ tó pé mi ò ń ṣe ọ̀dẹ̀ ìwọ tó wá bẹ̀ mí yẹn tó ní kí n wá bẹ̀ búyàn yẹn kádàrá ni mo gbà òtó for real talk of it spiritually or physically go tó báyìí láti rán mi iṣẹ́ tó mi iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀ bí mo ṣe feel nínú mi ni bọ́ ṣọ́ mi pé tíyàn bá lówó lọ́wọ́ ń gbà mí tí wọ́n bá dẹ̀ nídìí owó yẹn tọ́nà fẹ́ bá ẹ rajà tọ́n promise heaven and earth wọ́n lè fún ẹ you want to do things also but despite that then I reject mo ní tó bá ti kí wọn tó bá ti dáhùn mo ní kó máa lọ ẹ̀ náà ṣé torí ẹ̀ tó bá ti kíyàn tó bá ti dáhùn sí then because of that wọ́n máa bẹ́ẹ̀ bú wọn kó máa bully wọn lórí social media so àwọn tó máa ń bully èèyàn tó bá kọ̀ dédé pé èèyàn dédé wà lé ẹ lẹ́yìn àwọn kan lóòrùn ló gbé iṣẹ́ fún wọn iṣẹ́ burúkú wọ́n tó bá dẹ̀ ti sọ pé o ò mọṣẹ́ burúkú kọ̀ ikú burúkú náà lòyìn máa padà kú kì í ṣe pé òun ni ọ̀rọ̀ tí bọ̀ yìí ń sọ tó yẹ kẹ́ ẹ fi kọ́gbọ́n instead of you to learn from it you all of you ẹ tún ṣẹnu yín yàmàyàmá àtẹni tó lẹ́nu tó fine àtẹni tó lójú tó fine àtẹni tí ò lójú tó fine orí tí n bá ti fi nǹkan kan dé orí mi orí máa ń fọ́ mi tí n bá ti ádà pé orí ń ta mí ẹ máa gbọ́ pé àbórí ń ta yín bẹ́ẹ̀ ni tí n bá fi nǹkan sórí mi á máa dàbò orí ń ta mí ẹ má bínú mi lè tó torí pé mo fẹ́ fi nǹkan dé orí mi kí a lọ máa lo paracetamol so mo wá kóṣù wọn bí mi ṣe sọ fún wọn ni pé please ìyẹn mi pé mi ò ní lè ṣe o ẹ̀rù bà mí tó bá ṣẹ̀ mí personally tí mo dẹ̀ rí pé kí ni ẹ̀ bá ṣojú mi tí bá rí ibi tí wọ́n ti sin tí wọ́n ti kíyàn tí ò da yẹn àbí tí bá rí pé wọ́n ṣe bákan sẹ́ni yẹn mo kò lè rebook wọn with love and respect too but kó wá gbé story wá fún mi tí ìwọ lẹ́nu tiẹ̀ tó lè tọ kámẹ́rà kí ìwọ náà lọ sórí mídíà kó ra data kó ra crowd lẹ́sẹ̀kẹsẹ̀ lèèyàn máa bò bá àti ẹ̀wọ́n náà máa di blogger ó gbé fún rẹ ó dẹ̀ gbé fara lé ẹ ó ti rẹ́nìkan tó fẹ́ forí ẹ̀ gba pààrọ̀ tó máa padà nù tó máa fògùn ẹ̀ step up tó máa ba yí ẹ̀jẹ̀ káyé tẹ́lẹ̀ máa dán bì kan mo ní I cannot do it gbà tó wá pè mí ó tún fẹ́ rán mi lé tó pè mí lórí live chat mo bu ní mo blast ẹ̀ dáadáa sí mi lórúkọ ẹ̀ ń jẹ́ ó pẹ̀lú àwọn tó bẹ ọmọ alábíyájíjò tó wà ní Ìkọgòsì tó wà ní Germany yẹn tí wọ́n ra góòlù fún tó kówó fún tí EFCC ò tí gbé I am telling you this for you to know that people sending people to go and go after people tó bá dẹ̀ ti lò yín tán tó bá gbọ́ pé wọ́n lò tán wọ́n sọnù wọ́n dá inú bí June 12 you are your own. Ó pẹ̀lú nǹkan tí àwọn èèyàn
tí wọ́n fi pín owó ìgbà Buhari àti Emefiele tó fi pín lọ́dọ̀ mi wọ́n lè pín torí àwọn lára àwọn tí à ń sọ yìí ló ń control owó wọn yẹn gbà ẹ̀ wọ́n ya picture owó nínú ilé lọ́dọ̀ gbogbo àwọn àǹtí yẹn ó máa gálẹ̀ báyìí níbi òkè owó olówó owó Nàìjíríà tó ń wá kiri they cannot share it a lot of people won't step up a lot of people they won't kọ́lé kò sílé tí mo kọ́ nígbà tí mo ti lórí social media ní tí mo ní any property tí ma sọ ní tí mo ti ní kí tó lórí social media ni mo ń sọ kí tó wá sí ìlú kí tó wá sí America wá sí from America to Canada ni mo ń sọ but you know what ilẹ̀ àánú Olúwa kì í ṣú mi ìkánjú jọ lọ́hùn lọ tó bá kánjú ò ní rẹ́nu sọ̀rọ̀ tó bá kánjú jọ lọ́hùn lọ ohun tó léwu ni because a lot of them too wọ́n gbowó yẹn lónìí àwọn kan ló náwó náà àti rí àwọn tó gbowó yẹn tó wà lẹ́wọ̀n nínú wọn ara àwọn tó gbowó yẹn tó wà ní ìṣòro ara àwọn tó gbowó yẹn tó ti kú ara àwọn tó gbowó yẹn tó yẹ pé ọkàn wọn ò balẹ̀ títí bá ṣe ń sọ̀rọ̀ yìí tó ní ìṣòro tó jọjọ rí wọn lọ we are talking of dignity and decency in tí mo sọ ni pé ọ̀rọ̀ boy yẹn reason tí mo fẹ́ fi dá sí táwọn kan máa sọ pé ó bí jẹ́ Òṣùpá ṣé Òṣùpá ó bí jẹ́ ṣó fún lówó ńgbà tó lọ ní trouble ẹni tó bá ti wà níbẹ̀ fún ẹ tó ń fún ẹ nígbà tí nǹkan bá sáfẹ́rẹ́ fún ẹ tó náà dìde fún ẹ tó ràn ẹ́ lọ́wọ́ ó lè yan ẹ́ ṣùgbọ́n ẹni tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ tó tí ọ̀ràn tí oore tó ṣe fún rí tó yẹ pé ó jù ẹ́ lọ ó wá máa wò pé òun ti jù ẹ́ lọ òun lè jù ẹ́ sọnù òun lè pa ẹ́ sọnù òun lè ṣe anything pẹ̀lú ẹ what about God tó ju gbogbo wa lọ kí ni Ọlọ́run tó ju gbogbo wa lọ tá ń tẹ̀ lẹ́sẹ̀ ilẹ̀ ṣé ilé ẹyẹ ń sọ kankan fún yín tẹ́ ẹ̀ bá mọ̀ gbogbo ilẹ̀ tó wà ní gbogbo àgbáyé ẹsẹ̀ Ọlọ́run ni everybody ló ń tẹ̀ bàṣàbàṣà àwọn tó ń dẹ́ṣẹ̀ kan tó ń pààyàn tó ń fẹ́ di èèyàn sórí ẹ̀ gbogbo ẹ̀ pátá nílẹ̀ rí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run rí ẹsẹ̀ Ọlọ́run ni we match it, we do it the way we want, we step on it the way we want. Ọlọ́run ò tó torí ẹ̀ pa wá dànù bẹ́ẹ̀ a tún lọ́ra wọn ní Ọlọ́run lọ́ra láti bínú ó ní èmi kò wá sí ayé nítorí olódodo ó ní tó mú wá sí ayé nítorí àwọn òtòṣe ẹlẹ́ṣẹ̀ láti pè wọ́n sí ìrònúkúwàdà ẹ̀yin tó bá ti wá sọ pé wọ́n ṣẹ̀yìn tẹ́ bá bẹ èèyàn tán níṣẹ́ iṣẹ́ tẹ̀lé bí àwọn ọmọ yín ẹ máa wá tún tó bá lọ nu trouble yẹn máa tún hard mọ́ according to bíbọ̀ yẹn ṣe sọ ó wá ń sọ̀rọ̀ jáde ń sẹ̀ wá ní pé ó dárúkọ Òṣùpá mi ò rẹ́ pé ó ń create content ó sunkún ó lọ nínú trouble for real because ó ti pè mí rí tó ń bèèrè lọ́wọ́ mi pé Auto Bola ẹjọ́ máa báwo ló ń ṣe lè ṣe monetization torí wọ́n monetize pé wọ́n lè sanwó fún un táwọn eléyìí tó bá ti bẹ̀ẹ́ tó bá ti fi àgbàlagbà wọ̀n ẹ́ lórí social media yìí tó ń bẹ̀ẹ́ níṣẹ́ sáwọn èèyàn kan láti bá tiẹ̀ jẹ́ tó ti mú gbogbo àkáǹtì tó ń hold ẹ̀ báyìí ọ̀dà máa gbowó wọn ní jẹ́ kó ń fún lówó wọ́n tún set ẹ̀ ìgbà kan wà tó fẹ́ set ẹ̀ sínú bí mo ṣe speak out fún yín náà ni wọn ò dẹ̀ ní jẹ́ kí àwọn tó speak out fún yẹn gan wọn ò ní jẹ́ kó tiẹ̀ rí ẹ̀kan pọ́n ilé kankan but àwa máa ṣe oore yìí nítorí pé àwa máa ṣe dáadáa torí pé mo bímọ sílẹ̀ ní tó bá dẹ̀ ti bímọ sílẹ̀ kò kí ń dóró I don't do this because of myself. I do it because of tomorrow and because of whatever anybody so bó ṣe sọ ipò máa rí pẹ̀ ni. Let's now play this. Èmi ò ní bá wọn ṣépè fún wọn. Mi ò dẹ̀ ní bá yín sọ fún pé báwo ló ṣe máa gbé voice note tí Òṣùpá jáde. Wáwo ṣe lè ní gbé jáde. Ẹnìkan máa ní ṣe bá ti ẹ̀rí mi kí n record. Ìwọ ò tí ì sínú tense yẹn rí náà. Ó ti wà kọ́ lọ pé bó ṣe rí wá ò tí ì sínú ò tí ì débi ò tí ì sí nínú àwọn bó ṣe rí. Pé bó ṣe rí lélẹ́yẹ lọ pé wá experience òun dẹ̀ ní the best teacher so experience tó níyẹn mo ti ní rí káwọn èèyàn kan jókòó kan máa bìlí pé wọ́n ti rí ẹ tán pé o máa nídìí àwọn tó big and majority most of the time àwọn míì tó máa fojú sí kó máa ràn ẹ́ lọ́wọ́ àwọn kan ní olùrànlọ́wọ́ ẹ̀ wọn ò ní ràn ẹ́ lọ́wọ́ wọn ò ní fún ẹ ṣì ń gbá àwọn míì tó fọkàn sí rárá báyìí tó fọkàn sí rárá ibo mi tó fọkàn sí Ọlọ́run kó máa ti ṣe àánú fún ẹ jẹ́ wá gbọ́ bọ́ ìyẹn náà bá di ó ti ṣe dáadáa fáwọn èèyàn lórí mídíà yìí ẹn tó critical case lady yẹn ló gbé ń jọ́nà lọ́hùn ó gbé case yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé gẹ̀yẹ káàkiri ó gbé lọ sí àrò ó tọ́jú ẹ̀ lọ́nà Abẹ́òkúta
àmì ó gbé lọ ó dẹ̀ máa lọ wò many time láti lè jẹ́ kí ayé gẹ́ ẹni yẹn kó wà òkè ó náà ṣe dáadáa ẹ ní rántí nǹkan tí ẹnìkan ṣe ó jáde ẹ̀yin lẹ́ máa sọ pé kó lọ búyàn tó bá lọ búyàn yẹn tán problem tó bá rí láti bẹ̀ ẹ̀yin náà lè máa dúró tẹ́ bá tún máa wùlé pé anybody ò gbúdọ̀ ẹ máa fẹnu ṣe pé anybody ò gbúdọ̀ ṣe lóore ò gbúdọ̀ ṣe láǹfààní ó gbúdọ̀ jẹyà kú ni ó gbúdọ̀ ṣe gbá ni ó gbúdọ̀ ṣàwo kí ló dé ẹ yé fi àwọn ọmọ ọlọ́mọ ṣe ètùtù ayé mọ́ ẹ má máa fi àwọn ọmọ ọlọ́mọ ẹ má máa tẹrí àwọn ọmọ ọlọ́mọ ẹ má máa bàtọ ọmọ ọlọ́mọ jẹ́ kọ́mọ yín ba lè kúrò ba lè gòkè àbí kí lẹ ń dìrà nínú pé kẹ́ máa ṣèkà fáwọn ẹlòmíì mo fẹ́ play ni o mo fẹ́ play. Ekulu alukura kò jẹ́ tèmi gbogbo èyí tẹ̀sí pé fún mi alukura lélẹ̀ ekulu alukura kò jẹ́ tèmi àti ọ̀rẹ́ mi àti gbogbo àwọn tí mo bí. Tí wọ́n yẹ kó gbogbo ọ̀rọ̀ tí mo sọ ṣé mo bá parọ́ wọ̀ wọ́n bí mo bá parọ́ bá mi ọ̀nà àbí mo parọ́ wọ́n sùn. Ègún nú alukura kò ní jẹ́ tiẹ̀ ègún nú alukura kò ní jẹ́ tiẹ̀. Wà ekulu alukura kò jẹ́ tèmi kí wọ́n kó bu ajáde táwọn èèyàn bá mọ̀ ká fi búra pé òògùn náà ní bóyá alukura yìí náà ní tí wọ́n bá ní gbàgbọ́ nú ẹ̀ ká fi búra tí wọ́n bá parọ́ bọ̀ wọ́n. Wọ́n yẹ pé wọ́n mọ̀ fi ẹ̀jú láti bí kí Òṣùpá dáhùn ní. Oye kó alukura kò jẹ́ tèmi. Kì í ṣe bíbá ni mo ti fẹ́ gbọ́ ibi tó ti ń sunkún ibi tó ti explain gbọ́ sí. Ẹni pé iná bímọ tí wọ́n yẹ kó tí mo sọ yẹn irọ́ ni mo pa. Aládùn mi yẹn ti wà nínú ìṣòro báyìí gbogbo àwọn èèyàn mọ̀ sí lábẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ sí aláì gbogbo ni mo pa ọlọ́run mi nínú ìwà rẹ o Òṣùpá àmì ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gì ju ọlọ́run ọba lọ lẹ́ẹ̀ni kẹsàn-án lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gì ju ọlọ́run ọba lọ lẹ́ẹ̀ni kẹsàn-án lẹ́ẹ̀ni kẹsàn-án wà láì mo fà yín lé kóso ọlọ́run mo fà yín lé kóso ọlọ́run ẹ̀yin méjì mo fà yín lé kóso ọlọ́run kó ló ṣe dájọ́ láàrin wa ọlọ́run ọbẹ̀ nídùúgbà rẹ̀ ká ní ojú gbogbo ẹ̀dá lọ àtẹni tó sóògùn lọ́kùn bá ju gbogbo ẹ̀dá lọ́nú ayé ọlọ́run ṣèdájọ́ ọlọ́run ṣèdájọ́ láìpẹ́ yìí o ṣèdájọ́ láàrin wa o. Gbogbo èyí tẹ̀sí pé fún mi. Hold on, this is not the one I want to play. Ekulu alukura kò jẹ́ tèmi gbogbo ẹ̀ tẹ̀sí pé tẹ̀lé kẹsàn-án kó ló ṣe dájọ́ lá. But this is not the one. I think this one. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá ìgbà mi ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Osupa sọ fún mi evidence ń gbé lọ́wọ́ mi. Alhaji Saheed Osupa ẹ̀ ṣe dá rárá ó sì dùn mí gan gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí èpè tẹ́ bá ti lè rò ní kẹ́ iṣẹ́ o bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀ ìrìn àjò pé mi lọ́dọ̀ ṣé òjá mi àmì ọlọ́run mo gbà gẹ́gẹ́ bí àfáà mi kó tó di pé mo dé ọ̀dọ̀ sí òjá mi àmì ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Osupa ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn nígbà tí mo tún wá dọ́dọ̀ sí òjá mi àmì ọlọ́run mo rí pé sí òjá mi àmì ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Osupa gidigidi wọ́n á ń bá àjò yẹn bọ̀ sí òjá mi àmì ọlọ́run mo máa ń ṣe home service fún wọn mo máa ń gẹrun fún wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá irú orí ìtàgé mi lọ. Àmì ọlọ́run lélẹ̀ mo gbìyànjú Òṣùpá lélẹ̀ ìṣèjá mi àmì ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Osupa ṣùgbọ́n kò ṣe fún mi mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi àìmọye connection tí ṣé òjá mi àmì ọlọ́run ní tí mò ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onítíátà yìí pé kó connect mi mọ́ tí ò dé ṣe mo dé ń bá ìrìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbo mi ò ti torí ẹ̀ bá wọn já o mi ò ti torí ẹ̀ rí wọn fín o mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀ ọkàn yìí bìrì lọ́dún náà lọ́hùn wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder wọ́n ń bá wọn ṣe tí wọ́n bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder èmi á fà sẹ́yìn kì í ṣe pé bẹ́ẹ̀ mo rí tí wọ́n ọkọ̀ jẹ́ pé tí mi bá ti nífẹ̀ẹ́ tí wọ́n bá ti gbà fún mo gbà fún tán ni ìyẹn ti Alhaji King Dr. Saheed Osupa olùfimọ́ mátàgbàmọ́lẹ̀ tó
mo sì ń bá rìn àjò ayé mi lọ mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan mo wá fẹ́ ṣe lọ́ńchì ẹ̀. ó mọ nǹkan àfàsùn náà ìwọ náà yọ̀dẹ̀ níbì kan your faithfulness actually cause you problem. Most of us that man was so loyal to some people, certain people, and if it change, ó bá ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀. Your loyalty to ẹni tí ò good sí ẹ àbí tí ò fún ẹ lówó tí wọn bá love ẹ tó dẹ̀ lówó tó lè ṣe oore fún ẹ tí ò ṣe oore fún ẹ wá ti mọ̀ pé definitely kò like ẹ ìdà kó jẹ́ pé ó ní spiritual things kan tó fi ń jẹ́ kó wá sẹ́gbẹ́ òun ó ń lògo ẹ yes some people tó bá lògo ẹni tó bá ti lówó tó ní oore ọ̀fẹ́ tó ní agbára àti opportunity láti lè help ẹ tí ò ṣe kò like ẹ ṣé ti yé so n tí mo rí lọ́rọ̀ yẹn ni pé ó fẹ́ lọ sọ́dọ̀ torí pé ó ti mọ àmì Ọlọ́run for long time before all of these people before Òṣùpá ó máa ń fẹ́ kí ó dẹ̀ bẹ àmì Ọlọ́run pé kó connect ẹ mọ́ Òṣùpá ó kọ̀ kò connect ẹ but in one way or the other ó connect mọ́ Òṣùpá nígbà kan náà nígbà tó wá connect mọ́ Òṣùpá nígbà tí Òṣùpá later àmì Ọlọ́run wá use mọ́ according to bó ṣe sọ irọ́ mi ìgbàgbọ́ àmì Ọlọ́run yìí torí mo ti mọ àmì Ọlọ́run pẹ̀lú Pasuma láti 2014 ni mo mọ̀ and 2014 mi ìrẹ́pò ti bẹ̀rẹ̀ blogging o ti wà sórí social media lórí social media tí gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń sì kò tí lè ju 2000 kò tí lè ju bí 5 to 6 years eléyìí tó ń sọ yìí tí àmì Ọlọ́run dẹ̀ ti wà pẹ̀lú Paso tí mo ti máa ń rí tó máa ń ṣe wáàsí fún Paso ó ti pẹ́ 2014 now to date is about 12 years. Okay, so what you got to cut the story short, to cut the story short, each time tí àmì Ọlọ́run bá fẹ́ lọ sọ́dọ̀ Paso ìwọ máa ń torí ẹ̀ wá ní o lọ wá fi system dodge tó bá jẹ́ pé ó yẹ kẹ́ jẹjọ lọ ò ní lọ because you want to please Òṣùpá because òun ni ẹni tí wọ́n love tó ní tó fẹ́ lóyè òde fẹ́ show loyalty 100%, right? Foolishness ni of recent mo rí kàmọ́ ó máa ń ẹni tó gbé jáde tó jẹ́ kó wá tún ní fíìmù tó fi wá wọ line àwọn tíátà nǹkankan bẹ́ẹ̀ yẹn Fúnkẹ́ Akíndélé ni ló dà pé ó boost lórí media wọ́n rí as a content creator but kì í ṣe like actor bí àwọn celebrity ti bẹ̀rẹ̀. So but tí mo fẹ́ sọ lọ́rọ̀ yẹn ni pé of recent a rí wọn pé wọn ò jọ sí papọ̀ mọ́ torí ó kọ̀wé pé tí ẹ bá fẹ́ kàn dá dúró sójú kan bóyá kò dẹ̀ pay ẹ̀ bóyá ó tún lè rí big offer from others and then tẹ́lẹ̀ yóò dẹ̀ fẹ́ lówó kàn fẹ́ dúró síbẹ̀ téèyàn bá fún mi lówó ń sìn tó bá ní pé kí n má tẹ̀lé àwọn tí bá ń tẹ̀lé mọ́ màá gbowó lọ́wọ́ ẹ̀ màá ẹni ẹ̀ lóyàtì yẹn màá owó everybody náà wà anybody tó bá ti show loyalty sí tó love tí ò bá ti love ẹ̀ dánù bí June 12 kò gbé ẹni tó bá ti show love tó fún ẹ lówó tó fún ẹ connection ni kò lọ fún. má bínú mi support violence mi dẹ̀ support pé kéèyàn kọ̀ọ̀kan má máa wà lóyà ó ti yé kàmọ́ yẹn ó ṣe kíá wọ́n ní wọ́n fún láwọn ń pè sáwọn eré nbì kan sórí òun ẹni ẹ̀ Fúnkẹ́ òun bá àwọn yẹn ṣe so a máa dọ́jú ó kàn wípé òun máa miss tóun ò bá báwọn èèyàn ṣe kóun miss ó kàn dá ó kàn forget Fúnkẹ́ ni you understand ọdún mo lè rí bí aláìmoore ò torí Fúnkẹ́ try fún náà but ó kàn máa wí pé iṣẹ́ tóun ṣe yìí tóun bá jẹ́ kí Fúnkẹ́ lọ kéjì òun tó dẹ̀ pé èrò dẹ̀ pọ̀ lábẹ́ Fúnkẹ́ náà òun máa miss òun dẹ̀ máa lose a lot of things ó já rẹ̀ ìwọ́dẹ̀ sì yàn gbogbo wà ní Nàìjíríà ó ṣe jára ẹ̀ ó yá máa gbọ́ lọ ẹjọ́ ọwọ́ lísìsì tó tá bá ti ń gbọ́ ó máa kọ́ yín lọ́gbọ̀n yìí tẹ́ máa kàn wà lóyàwó orí burúkú kan tó yẹ pé ó ti wà níbì kan for donkey years nísìn wọn fún ẹlẹ́ni tí orí kankan gbà wà dẹ̀ máa jókòó síbẹ̀ kó máa ṣe orí burúkú bí ọ̀rọ̀ Òṣùpá àwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe kiri kan wọ́n ń lọ kó jókòó síbẹ̀ Òṣùpá gan kọrin yẹn pé jókòó síbẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀ ti lọ tán ìwọ sì ń ṣe lóyà wèrè Ọlọ́run jọ gbogbo àwọn tí ń bá lóyà sí wọn ní fún mi lówó tán dẹ̀ fún mi lówó má jẹ́ ń lóyà sí wọn mọ́ jẹ́ kí n lóyà sí ẹ Ọlọ́run kí n dẹ̀ lóyà sí ara mi àtọmọ mi àti owó loyalty without money is a sin bí loyalty sáwọn tó bá lóyà sí tí wọ́n lè help ẹ na sin o. ó yá láti gbé aláìjí kí n Dr. Saheed Osupa fi máa má tàgbà mọ́lẹ̀ wọ́n á pe arákùnrin kan ládùúgbò mi
said picture àjọṣe collaboration ìgbà tó dàrin kan ó yọwọ́ wọ́n á pe múlà fún pẹni ẹni ilé kan tí fash ládùúgbò mi yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ wá síbi launching mi ìwádìí kan lọ́dún náà lọ́hùn bùrẹ́ láti tó jẹ́ ẹ̀gbọ́n alájẹ King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àwọn lọ́ọ́ àtẹ́ǹdì sí wa lọ́dún náà lọ́hùn bí mo ṣe wọnú wọn ni pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn máa lọ perform lórí stage wọn ayé náà ti rí mi pẹ̀lú wọn àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn wọ́n fi mí chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn wọn kàn ara mọ́ mi àwọn náà dẹ̀ ń fífẹ́ hàn mi wọ́n appreciate tó yọ ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn mo mọ̀ lórí wọ́n appreciate dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ lè jábọ́ láíláí àmọ́ kó wá ló fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yọ parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi ó ń já sásán ni pàbó ló ń já sí àròkàn ló jẹ́ kí wá ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho aláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn ó ní ìgbà kan Alhaji Saheed Osupa wọn wà ní Amẹ́ríkà wọ́n á pè wọ́n mo ní bàbá mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n mọ̀ wípé mi tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti di ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn opportunity ni privilege ni wọ́n ní kíni mo ní mo fẹ́ràn àgbà pírẹsẹ́ńtà kan ní Nàìjíríà mo fẹ́ kí n connect mi mọ́ wọn kí n lọ sórí show wọn kí wọ́n lọ interview wọ́n ní ta ni bàbá wa Kola Olootu ọmọ àdábánijà wọ́n ní mo fẹ́ràn wọn mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n interview mi wọ́n ní kí n má wọlé ó kéré gan wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà mo ní ẹ̀ṣẹ̀ kíkan sá mo ti gbọ́ wọ́n máa lágbára o kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ bí bàbá wa Kola Olootu bá ṣe ṣe program lórí Alhaji Saheed Osupa ó sáde kò sáde mo diwọ́ mọ́ nígbà mo rí program ìwọ lọ kí ló ṣẹlẹ̀ Alhaji Saheed Osupa náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ̀ rárá kò ju ọjọ́ karùn-ún sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Osupa ló ṣe dé sí Nàìjíríà báyìí bí wọ́n ṣe ṣe fídíò nìyẹn nípa bàbá gé bó ṣe bàbá gé kò ṣe bàbá gé gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn mo ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀ ìbànújẹ́ gorí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ́ Alhaji King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní afásúná mo fẹ́ kó jáde ti bàbá yìí wọ́n ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà. ṣe gbọ́ ní bíbá yìí níbi tí òun béèrè fún ó ní kí Saheed Osupa kó kọ́nẹ́ẹ̀tì mọ́ Olootu ní tó Saheed ní tó bá dé láti Amẹ́ríkà gbà tó dé láti Amẹ́ríkà ó kù 3 days after ọjọ́ tó béèrè fún connection yẹn Saheed Osupa Olootu ó ṣe kí ni ó gbé ọ̀rọ̀ Saheed ibi tó ti ní issue jáde I know that mo mú báyìí eléyìí wò pé òkè ẹni tó ń sì béèrè fún Alhaji Saheed sọ pé mi tí ẹni tó ń láì sọ pé tóun bá dé o òun máa connect ẹ mọ́ Kola Olootu o wọ́n wá jà lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn gbé ọ̀rọ̀ ìjà wọn definitely tí ó bá ti gbé sókè eléyìí náà máa runú inú tiẹ̀ náà máa ru because you know what àmín tó ṣe iṣẹ́ yẹn so definitely wọ́n ṣe bẹ bọ̀bọ̀ yìí nìyẹn ìyẹn Saheed pé lọ bá Kola Olootu kó lọ fèsì ẹ̀ ń sìn pé n tó sọ yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀sí lójú òun náà dẹ̀ jáde ó ṣọmọlúàbí ó wà lóyà láti support ọ̀gá ẹ̀ ó dẹ̀ lọ tẹ̀ sí ojú Kola Olootu fídíò yẹn wá go viral everywhere ibi tó ti go viral ẹ jẹ́ a máa gbọ́ lọ ta lẹni tó da connection yẹn rú ta ni ẹni náà boy yìí béèrè fún assistance láti ọwọ́ Òṣùpá pé connect mi o òun mọ̀ pé nọ́mbà Kola Olootu máa wà lọ́wọ́ ẹ̀ o
help me, oh. I want this man also to interview me. Because he want to be somebody who felt recognized by many of these presenters too. Ó dẹ̀ ní kó má worry tó máa dé. Ó di ọjọ́ kẹta, Kola Olootu gbé ọ̀rọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Osupa tó ti ṣẹlẹ̀ rí, tó ti ń support Wasiu ńgbà yẹn. Boy wò pé ṣé kìí ṣe pé ayé ń ṣe òun 3 days bọ̀ má gbàgbé o mo ti sọ lánàá o gbogbo wọn tó bá ti gbé lọ sí alágbọ̀n tó ń gba nọ́mbà wọn náà tó ń ṣe yẹn kọ́ má tiẹ̀ gba nọ́mbà ẹ̀ gan tó bá ti lè lọ sí police station tó ń gba nọ́mbà ẹ̀ dání àbí tó máa ní kó lọ report kọ̀ọ̀kan síbẹ̀ they systematically want to know your backbone everything you do tó bá ti ń ṣe nǹkan tó dá lórí mídíà yìí be careful kò sí nǹkan tó fẹ́ ṣe secret tó máa wà hidden ìjà ṣàṣẹlẹ̀ láàrin Òṣùpá àti Kola Olootu eléyìí tóun ti wà lóyà sí ó pé ó ní jáde kó lọ bu Òṣùpá ní kó jáde kó lọ bu ó dẹ̀ jáde ó dẹ̀ lọ bu bó ṣe ní kó bu kó sọ̀rọ̀ sí játijàti ó dẹ̀ sọ̀rọ̀ eléyìí àwọn tó eléyìí wọn of course ó máa gbé ó máa wà viral because wọ́n bẹ̀ níṣẹ́ ni àwọn fídíò tí wọ́n bá ti bẹ̀ wọ́n níṣẹ́ bẹ́yẹn tí wọ́n bẹ̀ wọ́n jáde kò sẹ́ni tó máa sponsor ẹ̀ torí bá wa ṣe wà ń sìn àwa fúnra wa la wá I came out with my mind pẹ̀lú orí mi tó pé ọmọ how are you long time ọmọ ìpẹ́rù ẹ pẹ̀lẹ́ o orí mi àtọkàn mi ni mo fi wá ń sìn kò sí àní sponsor yàtọ̀ sọ́lọ́run but ìyẹn wọ́n pé kó jáde ni so ó máa go viral àti pé tó máa tẹ̀yàn sí ẹ náà kó wá dà ẹ́ láàmú irú kind of video like that tó máa go viral bí fídíò ìgbà kan tó rán ọmọ kan wá sórí platform mi sínú ilé mi láti wá ṣe fídíò yẹn go viral ó wà nínú àwọn fídíò mi tó go viral ní èdè ó wọ bí 10 million mi lè sọ bóyá Facebook ti delete ẹ̀ ń sìn so ó ṣáà go viral for real ìgbà tó wá go viral ní tó wá ṣẹlẹ̀ lẹ́yìn náà ẹja wa gbọ́. wọ́n sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáì ṣe ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́ odò ọba kò ṣeé rárí wọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kola Olootu ọmọ àdàbánijà fídíò yẹn trend bọ́dá jíjà ìdọ̀tún bá ṣe pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní àbáṣọ náà máa fún yẹn ní owó máa fún yẹn ní 500,000 naira máa fún yẹn ní 500,000 naira inú mi dùn wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba ṣó wa tó bá ti gba ṣó dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó ṣó yẹn àwọn kò fún mi tó mú ní ṣe àdúpẹ́ sá. what about iṣẹ́ tó rán ẹ pé kó lọ ṣe yẹn iṣẹ́ tó rán ẹ pé kó lọ bú Kola Olootu ìyẹn kò sanwó fún ó lò máa fún ẹ 500,000 ó tún wá fi clause sí ó wá fi clause sí pé 500,000 yìí ó dìgbà tó bá lọ gbàṣẹ wá nínú owó tó bá gbà táwọn ẹ bá fẹ́ san fún ṣó òun náà la máa fún ẹ slavery. Some people won't believe they are celebrity. They use people. They destroy a lot of lives. And kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kán máa lo àwọn kan fún iṣẹ́ ọ̀fẹ́. Kán máa lo àwọn kan fún iṣẹ́ tó máa gbowó. Iṣẹ́ tó ṣe tó ní kó lọ búyàn yẹn. Ó ṣe fún lówó. Ìgbà tó ti lọ jíṣẹ́ yẹn tán. 500,000 iṣẹ́ tó ṣe yẹn Òṣùpá ò ṣe fún lówó. Number 1 bàbá tó ní kó lọ bú yẹn á ṣe ìpè fún lábẹ́lẹ̀ tó bá gbọ́ fídíò ẹ̀. Àwọn tó like bàbá yẹn náà máa ṣe ìpè fún tó bá gbọ́ fídíò ẹ̀. A lot of people ló máa bàjà physically and spiritually tó bá gbọ́ fídíò yẹn kó bá bú Kola Olootu. Tó bá tẹ̀ wá fẹ́ kú ò ní orí nǹkan tó fẹ́ kú lé lórí ni. Owó wọn ò fún ẹ. User nìyẹn tó wá jẹ́ bó ṣe rí nìyẹn you use that guy nǹkan tẹ́yìn dẹ̀ tí táwọn kan ti ṣe fún yín tẹ́yìn ò gbà kí lẹ máa ń ṣe fún yàn fún. wọ́n á bọ́ sí gbòòrò wọ́n wẹ́ tó lè gbé ṣòwò fún mi complete 2 months ààrẹ anybody bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn wọ́n yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún. kò fẹ́ fún ẹ lówó ló ń jẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ fún ẹ ní owó
ló ń jẹ́ bẹ́ẹ̀ ló máa ní kó lọ wá ṣòwà intel lè gbà ẹ máa fi lọ ẹlòmíì kí ló máa ṣe owó kó lọ búyàn yẹn ó ṣe fún níyẹn náà sórí ẹni tó bá lọ́ọ̀fẹ́ kò sí nǹkan tó lè fún ẹ á fi owó tì kò sẹ́ni tó bá lọ́ọ̀fẹ́ tí ò ní fẹ́ progress ẹ ẹni tó bá ti mọ̀ tó progress mọ́ tó fẹ́ kó wà lójú kan dúró ná tó fẹ́ kó wà lójú kan tó yẹ pákàn rẹ níṣẹ́ ni kò ní fún ẹ ní kò fẹ́ mọ̀ bóyá oúnjẹ bóyá òmu thank God pé gbogbo ìgbà tó ló fi mọ́ gbogbo mọ́tò lọ gbogbo nǹkan lọ onímọ́tò ẹ̀ wọ́n mọ̀ láti ṣe òòjọ́ kan wọ́n àtàkì mọ́tò ẹ̀ ò ní mọ́tò mọ́ ò dẹ̀ tó ń gbé uber anointing òun náà máa ń sọ pé àwọn anointing kọ̀lọ̀kọ̀lọ̀ kan tọmọ́lé bíi ti Wàsíù ó máa ń jẹ ògo èèyàn anointing ti ẹ̀gọ́ ń jẹ ògo ń sìn kọ̀lọ̀kọ̀lọ̀ mọ́lé àti kìnnì kan ọkọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ ló máa ń jẹ ògo èèyàn ògo tiẹ̀ náà sì òun náà máa ń jẹ ògo èèyàn ó ṣe fún lówó àwọn kankan wà tẹ́ pé kò ń ṣe problem tó bá ní spiritual problem mọ́ tó bá ní owó máa ń solve àwọn spiritual problem ní I am telling you majority of àwọn nǹkan táwọn èèyàn máa ń pè spiritual problem ní Nàìjíríà physical ni ebi ń pààyàn ó bá ń bus stop ebi ń pààyàn àbò ń lọ bì kan ní bus stop ó bá ní bus stop kò rówó mọ́tò ó dẹ̀ fẹ́ ìwọ dẹ̀ gbé mọ́tò àbí kò fún lówó kò fún mọ́tò àbí kò lift ẹ̀ ó ṣe kankan ní méjèèjì ó wá ní kó padà lọ kó lọ máa pray ó ní kó lọ máa pray nítorí pé spiritual problem ló ní a lot of problem we call problem in Nigeria is not problem you use this guy you send him to go and be abusing people anybody tó bá ti fẹ́ràn ẹ̀ kò ní cause kò ní sọ pé kó lọ máa bá òun ja ìjà burúkú kan anybody that love you ó máa fowó bẹ́ẹ̀ lò ó ẹni tó bá ti fẹ́ràn ẹ̀ ó máa fi ọlá bẹ́ẹ̀ lò á fẹ́ kó wà comfortable ẹnikẹ́ni tó fẹ́ kó wà comfortable láyé it's not your friend it doesn't love you don't be loyal to such people but some of us we see them up there we just want to be we want to be up there the people up there they don't want you to come because there's no much space there and that's why you see a lot of people who want to destroy themselves bring them down themselves because there's no too much here up there so they don't want you to come. Let's continue listening to this. Ṣé wá rí fídíò yìí ló dá wà lálẹ́ bí ṣé ìjà náà lọ́dọ̀ bó ṣe fi fídíò online ẹni tí mo ṣe gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe kú díẹ̀ káàtó àmì náà kò pè mí wọn á bí aláàánú mi ẹ tó tó bá ní challenges ẹni máa lọ sọkún bá tí ó sì bá mi gbó bùkátà yẹn aláàánú mi ángẹ́lì mi ni ó wá yẹ ní ọlọ́mọ tóbi lọ́ba ní ọjọ́ yẹn kankan ìmọ̀ àti chama mi yẹn àjọ wa. Kí ló dé tó tún wá ń ṣe. bàbá ní kó fóònù wọn lọ́wọ́ ní kó àmì náà ṣe wọlé báyìí wọn á gbé fún bí kò sí kó sáìsì ọba ń rin níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò sí mọ̀jẹ̀ odò ọba kò ṣe é ráríwọ̀ ní bó bá ṣe kí ni bó bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú máa dé mánéjà. fídíò yẹn trend àmì Ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún àmì Ọlọ́run àwọn wàá fa 500,000 naira jáde nínú owó show yẹn àwọn kò fún mi tó mo lè ṣe àdúpẹ́sà wọn á bọ́ sí gbòòrò wọn wẹ́ tó lè gbé show fún mi complete 2 months ààrẹ anybody bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ìmọ̀ pé àti ìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé Kọ́lá wọn yọ mí kún bẹ́ẹ̀ àtàwọn ẹbí mi àmín. Ṣé wá rí fídíò yìí ló dá wà lálẹ́ bí ṣé ò já mi àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online ẹni tí mo ẹ̀sẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kú díẹ̀ káàtó àmì Ọlọ́run pè mí wọ́n á pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba o ní ọjọ́ yẹn kankan èmi àti chama mi yẹn àjọ wà papọ̀ lèmi ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò àmì Ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún wọn pé alájẹ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ò fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà spíkà bí àmì Ọlọ́run ṣe sọ fún wọn pé àfàsùn náà yẹn ọmọ yẹn lè dànù kó ọmọ fẹ́ǹsì yé ká lé ẹ o lè dànù. So àmì Ọlọ́run wà nínú àwọn tí ó gbèjà bàbá Olóòtú ní ìgbà tó rí fídíò tí Saheed Òṣùpá sọ pé kí Kọ́lá kí àfàsùn náà lọ ṣe fún Olóòtú Kọ́lá Olóòtú. Meanwhile àmì Ọlọ́run yìí ó súnmọ́ àfàsùn náà gidi gan àfàsùn náà ti mọ̀ ti pẹ́ kó tó mọ gbogbo wọn
Only 3 days before the incident yẹn tó ṣẹlẹ̀ òun ló lọ bẹ̀ ló lọ gẹrun fún àfàsùn ló lọ gẹrun fún àmì Ọlọ́run ó lọ gẹrun fún àmì Ọlọ́run wá rí fídíò kó pé àfàsùn náà tó dẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kó pé tó jẹ́ pé tó súnmọ́ ọmọ tó súnmọ́ ni ó wá pé aláàánú ẹ̀ direct ẹni tó máa ń ṣàánú fún ó wá pè yẹn ìgbà tí ó máa pè nìyẹn fóònù ẹni yẹn wà lọ́wọ́ àfàsùn náà wá gbé fún chairman ẹ̀ tó máa ń ọ̀gá ẹ̀ tó máa ń fún ló tó ràn lọ́wọ́ ó wá ní ẹjọ́ sà wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ àmì Ọlọ́run fẹ́ bá yín ṣéwù fẹ́ bá yín sọ̀rọ̀ ṣéwù kọ́ ṣéwù ọmọ Musa ṣéwù ọmọ Musa ṣéwù ló bá gbé fún luckily for this àfàsùn náà ọ̀gá bàbá aláyé ẹ̀yìn àbí bọ̀dá aláyé àbí aláyé ẹ̀yìn ọ̀gá ẹ̀yìn wá fi fóònù sí speaker àmì Ọlọ́run wá ń sọ fún olóore àfàsùn náà pé ọmọ àfàsùn náà yẹn o lè kúrò lọ́dọ̀ ẹ o kó dẹ̀ mọ fẹ́ǹsì yí ilé ẹ̀ka o àfà tó ń fẹnu bà tèèyàn jẹ́ àfà tí ń ré ni jábọ́ àwọn àfà játijàti àfà já nọ́mọ̀ àfà bàtẹnijẹ́ àfà tó lóògùn tí ò lè bá Boko Haram jà àfà tí ó jẹ́ pé àwọn bandits wà lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ nǹkan tó lè ṣe sí àfà tí wọ́n ń pa àwọn èèyàn tí ò sí nǹkan tó lè ṣe ẹnu yìí náà ni ó pe ni ẹ̀ ó ní kó mọ fẹ́ǹsì ìdílé ẹ̀ka o kò pé àfàsùn náà kó sọ fún pé in tó ṣe yẹn kò dáa lọ delete video yẹn kó dẹ̀ ṣàlàyé fún pé Òṣùpá ló ní ló ṣe o kò sọ wọ́n ti lọ́mọ kékeré tó fẹ́ lù wọ́n ti lù ẹni wọ́n fẹ́ pa ògo ti ẹni wọ́n ti ní èdè ẹnìkan láti fi ṣe ètùtù ayé bẹ́yẹn wọ́n máa mú ìwọ ni wọ́n fẹ́ mú sílẹ̀ tó bá ti fẹ́ pa èèyàn wọ́n á kọ́kọ́ mú finance ẹ̀ wọ́n á bàjẹ́ gbogbo ohun tó ń ṣe wọ́n á bàjẹ́ ọ̀nà tó gbogbo tó lè múnú ẹ̀dùn tó ti ń ṣe láṣeyọrí wọ́n á máa bàjẹ́ wọ́n á máa tẹ̀ ẹ́ toró tún sọ nínú ibì kan pé òun láàlá pé òun rí ẹni tó ń léwu lójú oorun pé ó fẹ́ àmì pé ó máa fún un lọ́rùn pa ó ní wọ́n sọ pé ohun àlá ni kì í ṣe àlá o gbogbo nǹkan tó ń fẹ́ ṣe fún tó wá ń ṣẹlẹ̀ lónìí òun lórí yẹn torí náà bá ti tẹ̀ tó ń di ẹ lọ́wọ́ tó ń lé gbogbo èèyàn lẹ́yìn fún ẹ ẹni tó bá tún fẹ́ dààmú tó fẹ́ ṣàánú fún ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sa oògùn tí tó ń sagbára láti ba tiẹ̀ jẹ́ wọ́n fún ẹ lọ́rùn ni wọ́n fẹ́ pa ẹni so ẹni tó bá tún dúró tiẹ̀ wọ́n pa gbogbo ẹnikẹ́ni tó ní òun fẹ́ fún mi lọ́rùn pa gbà á ládùúrà tó bá wà níbí tó lẹ́ni tí ó bá fẹ́ ṣàánú fún mi òun yóò tẹ̀ wọ́n lọ́rùn pa irú ẹ̀dá bẹ́ẹ̀ ọlẹ́dàá ṣẹ̀dá bá mi fún wọn lọ́rùn pa Ọlọ́run fún wọn lọ́rùn pa ẹni tó bá dùn máa pa mí òun fẹ́ pa olóore mi àbó òun fẹ́ fún olóore mi lọ́rùn pa àbó òun fẹ́ fún òwò mi lọ́rùn pa òun fẹ́ fún òwò mi lọ́rùn pa Olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ọrùn pa. ṣùgbọ́n ó ní má jẹ́ ó fọṣẹ yí ọ toró ti mọ̀ pé àwọn máa ṣèkà fún bó possible kí bàbá Olóòtú náà ṣèkà kí òun náà kẹ̀dẹ̀dẹ̀ ó máa tún ṣèkà wọ́n á máa gbọ́ story yẹn gùn. ọmọ bó ṣe lè kọ́ọ̀tì fún òyìn torí mo ti gbọ́ ọmọ bó ṣe lè kọ́ọ̀tì ẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mo gbọ́ mo ní mo gbọ́ tí àmì Ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún àmì Ọlọ́run ẹni tí mo ṣe gẹrun fún níjẹta kí ni mo ṣe tó ṣe pé kẹ́mi dànù ẹ̀yìn aláàánú mi wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mọ́ èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ wípé ẹ̀sọ́ fídíò yẹn wọ́n sọ. nítorí fídíò Kọ́lá Olóòtú wá wò ní sẹ́ni tó ń torí pẹ́ fún ara òrọ́ o ní ìgbà tí Òṣùpá Saheed ó ní olúfimọ àbí kí ló ń pe olúmọrọ̀kì orí àbí kí ló ń pe orúkọ rẹ̀ ó rán níṣẹ́ nísìn ó wá di ìgbà tí ogun dé sí ó wá fi sílẹ̀ ó wá fẹ́ kógun ayé gbé mi ṣẹ́yẹlé ń bó nílé jẹ kó bó nílé mu ni tó bá jí ọmọ tiẹ̀ ló rán níṣẹ́ tó lọ jì sí kòtò ń ta Ọlọ́run ò ní jẹ́ kó ọmọ ẹ̀jì sókè kòtò ṣé ìwọ lè sọ́lẹ̀ ọmọ lọ́mọ ló ṣe rán níṣẹ́ dé tòrútòrú systematically lè máa fi àwọn ọmọ lọ́mọ ṣe ètùtù ayé láti sọ pé fẹ́ gun òkè ti yín because nǹkan tẹ́ ṣe yẹn ẹ sabotage ẹ fẹ́ sabotage ọmọ yẹn ni. ẹ fẹ́ sabotage ni. Killers of destiny. sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn lé mi dànù
mo á lórí kodò wípé àmì náà tí mo sì gẹ̀rún fún jẹta ṣe bóyá kí wọ́n mú nọ́mbà mi kán pè mí ni kí wọ́n kílé lè ṣé àmọ́ ìwájú pé yẹn pé kí n fọkàn balẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkàn balẹ̀ kí n má wọrí. So ti chairman lágbára ọlọ́run èmi ò mọ chairman yẹn ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ kí egungun according to the book of Ezekiel 37 egun gbígbẹ ó padà dá láyé padà ọlọ́run tó máa múrí jáde náà ẹ̀rí ọlọ́run á dá ẹ padà síkú á dẹ̀ dá tèmi náà padà fún mi. Wicked souls we have them in our society àwọn tí ò ṣe é súnmọ́ tó dẹ̀ pé àwọn là ń pàtẹ́wọ́ fún àwọn tí ò ṣe é rìn súnmọ́ tó fẹ́ máa fa yí àwọn ọmọ ọlọ́mọ ẹ̀yin èèyàn tẹ́ máa kàn appreciate gbogbo àwọn èèyàn lórí kì í tẹ́ ṣe lórí social media nìkan àwọn ẹlòmíì tó bá kúnlé àwọn ló fẹ́ pa ẹ̀ àwọn ẹlòmíì tó bá ń pàtẹ́wọ́ fún tó rè pé ó fẹ́ o lè fàyè ẹ̀ lélẹ̀ fún torí pé tó bá tiẹ̀ kú wọ́n á tiẹ̀ tọ́jú ọmọ ẹ̀ ó ya má kú nítorí èèyàn torí wọn ní tọ́jú ọmọ máa tún fọmọ ẹ̀ ṣerú ni òun ló ń kọ́ pé ikú tó pa aládìyẹ tó tún padà nílò ipò léwúrẹ́ àbí kí ló sọ mi ò mọ ẹja máa gbọ́ lọ bọ̀bọ́ yẹn wá sọ pé olórí ẹ̀ sọ pé má wọ́rí mi nílé ẹ̀ torí wọ́n ti mọ iná ogun tó máa dá tí wọ́n máa dáná ya ni bọ̀bọ́ yẹn kàn máa rí pé wọ́n ń ṣeré ẹnu ni torí àwọn pípù yìí wọ́n láàánú àwọn nìkan ni wọ́n máa fẹ́ adìyẹ gàgàrà ní àkùkọ gàgàrà ní tí ò kì í fẹ́ kẹ́lòmíì kọ tí ò fẹ́ kékeré kọ alákàrà ni wọ́n ò fẹ́ kẹ́nìkejì dín ìkà ni wọ́n ajádẹ ni wọ́n tó mọ ọmọ ọlọ́mọ fún lọ́mọ tó mọ ọmọ tiẹ̀ fún lọ́mọ tó dẹ̀ bá já ọmọ ọlọ́mọ jẹ. àwọn òní ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi ń bi mí lè pé kí ló ṣẹlẹ̀ mú kò sí kankan ilé sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì gẹrun fún jẹta tó ṣèdè láti Amẹ́ríkà ọlọ́mọ tóbi lọ́ba wa jẹ́ kí àṣírí ò tú sí mi lọ́wọ́ ẹ̀mí mo kó fóònù ẹni yẹn lọ́wọ́ mo wá sùn bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí. The person, let me just tell you, I want to tell you the truth. Ìwọ àfàsùn náà àtẹ̀yin tẹ́ bá ń gbọ́ ṣe rí àmì Ọlọ́run yóò ti ń jowú bọ̀bọ́ yẹn náà tipẹ́tipẹ́ despite pé ó ń ṣe ó gbà fún gẹ́gẹ́ bí ọ̀gá ó bá gẹrun ó gbà ní kìnìkan ẹ má porí mi níbi o ẹni bá porí mi níbi àwọn terrorist ló máa pa yín dànù ogun ẹ̀yìn ló máa jà yín ẹ̀yin àti terrorist máa jà ẹ má porí mi níbi o ẹ̀yin apààyàn tó yẹ pé oògùn kàlẹ́ ní láti bá yéèyàn jẹ ẹ má porí mi níbi ẹ má dẹ̀ porí ọmọ mi níbi o abẹ́lẹ́pọ̀ tà ń gbígbóná àfikúkúra jà àwọn ẹ̀yin tẹ́ lè kọ́lé tó jẹ́ pé máa ń wọlé ọlá ni ẹ̀yin olóògùn kàtẹ́ lóògùn rẹ lọ́wọ́ ẹ̀yin olóògùn tẹ́ fi ń dàlú tẹ́ fi ń ba yé àwọn èèyàn jẹlẹ ní ẹ̀ lóògùn tó ń sẹ́tù ìlú oògùn tó máa ń jẹ́ káwọn politician ṣe dáadáa nílùú kó máa jẹ́ kí orílẹ̀-èdè tòrò ẹ̀ ní o ẹ ní oògùn tó lè jẹ́ kí plane ẹ lè fò lóru ẹ lè fò lọ́sàn kẹlẹ́ bá yé èèyàn jẹ́ ẹ lóògùn tó lè ṣe irú jẹ́ẹ̀tì tó máa fi ba tán lè fi kọ́ńkà wọn ẹ lè ṣe yẹn o ẹ̀yin olóògùn kà tẹ́ ẹ lè bóògùn tẹ́ ẹ lè bá wọn oníbọn àwọn DSS àwọn kíní lásán ẹ lè bá wọn jà ẹ dákun ẹ má yíwọ́ yín síbí o. ìtí ó ní wọ́n ṣe wọ́n ti ṣe mọ̀mọ́ ni wọ́n ṣe dáadáa. àwọn àfáà náà wọ́n ní àwọn ọmọ àwọn àfáà yẹn wọ́n máa ní àfáà sínà bóyá torí àfáà sínà tó lóun jẹ́ àwọn àfáà já námọ̀ àwọn àfáà játíjátí àwọn àfáà ná àwọn àfáà irọ́ àwọn àfáà olè àwọn àfáà lọ́jàlè wá kẹ́ẹ̀kọ́wọ́ wá àwọn àfáà amúrọ̀bà àwọn àfáà olórí ibú kì í ṣe gbogbo yín o